àwọn ẹ bá wa bèrè orúkọ ìlú yẹn òkè kí ló pè é Ṣògo Ṣàngó àbí kí ló pè é bá wa bèrè ìlú yẹn lọ́wọ́ àwọn ọmọ Ìwó ká lọ bèrè ìran dín àwọn tó wà nìkan ti pa ẹ̀yin apààyàn ẹ̀mọ́ poni ní Ìwó bí wọ́n bá rí yín kó sá o bí wọ́n bá rẹ̀yìn ọmọ Ìwó kólúwẹ̀ ẹ̀ họ ní o bá wa gbọ́n sókè sà. ẹ ṣeun o ẹ bá rọmọ Ìwó ẹ̀ họ ní o ihò ni àhọ ni. ẹrú kan ní wọn mú ní gbogbo ẹrú ni ó lọ́rọ̀ níbẹ̀rẹ̀ nù àti àwọn sẹ́ẹ̀tì wọn báwọn ṣe rí mo ti dúpẹ́ pé àwa tá a jẹ́ ọmọ àfáà pọ̀ tá a filẹ̀ fún ọ àwa tá a jẹ́ ọmọ ẹlẹ́hàá pọ̀ tá a filẹ̀ fún ọ ṣe rí àwa ti rí nínú ẹ̀ àti ríta ṣe rí àwọn tó sì ń ṣagídí yẹn olè ni wọn ṣe wá lórí píláfọọmù yìí àfẹ́ kẹ́nìbọ̀dì wá píríṣì fún wa ń bì í. àfẹ́ gbóngbò àfẹ́ àwọn kan lórí péèjì wa àfẹ́ akéwú jẹlẹ́dì àbí akéwú wọ́tẹ́fà akéwú tọrọ jẹ àfẹ́. blood to blood bone to bone ni flesh to flesh ni nígbà bá ti gbé wá láwọn gbé fún yín ẹ̀yin ló máa ń dùn nígbà tá a bá mú mọ́mọ́dù yín tá a mú ẹ̀pọ̀ sọ́wọ́ tá a gbé sórí iná orí yín tó pé yẹn tá a bẹ̀rẹ̀ sí ní yan orí ẹ̀yin ní máa dùn àwa èmi ń sin Ọ̀yọ́ lèmi ti wà Ṣàngó náà ń bọ̀ lọ́yọ̀ọ́ àlàwà ní Ṣàngó wèrè kan wà lọrin tó ń bú Ṣàngó tó ní Ṣàngó báyẹn sùn Ṣàngó tí ọ̀dá yẹn tí ọ̀bá yẹn láyé. ẹ mọ̀ pé wọ́n fi rọ́ ṣépè fún wọn ẹ máa kẹ́kù ni àní fi lọ́rùn lẹ̀. mo sọ fún yẹn kan pé àwa tá à ń dóde wọn pọ̀ tá a jẹ́ mùsùlùmí tá a jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ntẹ́ lérò kọ́lẹ́ máa bá. Ògún gbọ́. ọdún lọ́ba ń gbọ́. Ògún gbọ́. ntẹ́ lérò kọ́lẹ́ máa bá àwọn agbára kó pèsè yín táwọn yorí yín bọ́lẹ̀. ntẹ́ lérò kọ́lẹ́ máa bá. sẹ́yìn kẹ́ẹ̀kan mọ́ jáde kẹ́ẹ̀ mọ́ ta ẹnu báwọn alálẹ̀ ìtìlẹ̀ Yorùbá ẹni tó bá jọmọ Yorùbá tàtà kò ní báyìí lọ mọ tẹ̀lé wèrè kan tó wá Saudi àbí láti Israeli kan we don't want them. How do you expect me láti máa tẹ̀lé tó dún ọmọ ọdún mẹ́fà? Yorùbá land lábẹ́ sọ ìyàwó tó ní burúkú yín ẹ lọ Saudi. ẹ lọ Saudi. ìdájọ́ ká wọ̀ yìí tó bá yá wọn á kẹ́nìbọ̀ lọ́nláìn. bẹ́ẹ̀ni ìjọba kẹ́nìbọ̀ lọ́nláìn. bẹ́ẹ̀ni. ìjọba kẹ́nìbọ̀ di nígbà tí sẹ́ẹ̀lì bá kún kírím wọ́n tún lọ kó sẹ́ẹ̀lì bòmí. tọ́ba tún dẹ́nu sẹ́ẹ̀lì pẹ̀lú yín àti máa mẹ́pọ̀n yín dání. àtúnbà yín fà. tọ́ọ̀mù bá wà gan tó bá pàdé ní géètì ọ̀run gan àti máa bẹ̀rẹ̀ wàhálà àwọn áńgẹ́lì máa sákò lẹ́nu ọ̀nà ọ̀run mi ìdẹ̀bí nípa òun kan tẹ̀ wá mi kankan nígbà tó bá wà tó bá tún pàdé lẹ́nu géètì ọ̀run àti máa mú yín lọ́rùn dání yàrá mo dúpẹ́ bá gbóhùn sókè lórí TikTok a máa mú yín dání ẹ̀ ń ṣe èrè ṣé wàá ń bẹ̀ ẹ pé nẹ́tíwọ̀kì yóò dẹ́rẹ̀ kejì tẹ́ máa gòkè tí ẹ máa drop yín. Anybody tó bá ti bú Ṣàngó a máa bá yín pò ó tọ́run bá wà kan tó bá tún pàdé lọ́rùn àtúmú yín lọ́rùn dání lọ́rùn àti máa kó bàǹtẹ̀ olóńdè dání lọ sọ́run tó bá tún pàdé yín ní géètì ọ̀run ẹgbẹ́ kúrò jáde àgbólóńdè jáde awúwo yín ní nǹkan. ó kún sọ wọ́n àwọn máa fọ àwọn ọ̀rẹ́ àlọ́ máa fi ṣe. máa sọ pé kíní kan ẹ bá ti bú àwọn ìyá wa máa bú yín máa bú wèrè tó tẹ̀ǹtẹ̀lì ẹ bá wa gbọ́ sókè yẹ sí ma ẹ bá wa mí ìtọ́jú ń gbọ́ wa nínú ilé ẹ bá wa mí ìtọ́jú ń gbọ́ wa nínú ilé. Hello sister Willie. Yes ma gbọ́ yín. ìkọ́tà ní kọ́tà sọ ní pé orí sípì mo ti ń wò yín tó mi ìmọ̀ bí ṣe máa mú ìpẹ́ lórí sípì yẹn. ṣe bẹ́ẹ̀ no ẹ máa lò volume ni. mo tún padà wá ní mo padà wá. ẹ mú rìmúùtù yín kẹ lò volume kọ́tẹ́ fi ń gbọ́ wa. kí lẹ́yìn náà. ẹ mú rìmúùtù yín lò kọ́tẹ́ fi ń gbọ́ wa ẹ lò volume kọ́tẹ́ fi ń gbọ́ wa. tẹ́ bá ti wọlé tẹ́ bá fi ń gbọ́ wa ẹ bá wa mute ẹ̀ tọ́run bá wà a tún máa pàdé ní géètì ọ̀tún máa wò a máa lu àwọn mọ̀láìkà yìí tẹ́gbójú náà máa sá àwọn bàbá Ṣàngó máa gbéná jáde inú náà wà ń lọ àfàlùjọ náà àṣejù àlùjọ náà iná ti wà òkè.
ẹ ló à ń gbọ́ yín sà. ẹ kú ètò Yorùbá Wiki. ajá ń ṣètò ní màmí. ẹ ǹdẹ́ mà ẹ fi jọ mẹ́ta. Yes, ma. èmi máa láìkì convention ọmọkùnrin yẹn nípò confection mi ẹ̀yẹ ga. But the government is not doing anything about it. báwọn alálẹ̀ ṣe máa tì wọ́n lẹ́nu sọ̀rọ̀ yẹn. àṣẹ. ṣe rò pé gọ́ọ̀mẹ̀ntì ò gbọ́ ẹ jẹ́ ká pa yẹn tí wọ́n gbọ́. wọn ò gbọ́. kinní kan ló máa ń ṣe mí nínú ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá mo dẹ̀ ti sọ kinní yẹn rí lọ́dọ̀ yín bíi kí ló máa ń ṣe mí kí ló ṣe wá tá a máa ń pariwo. gbogbo alámọ̀ yìí pé tó bá fẹ́ mú Mufti ọba Ìwó gbọ́dọ̀ tẹ̀lé Rashidi gbọ́dọ̀ tẹ̀lé. Rashidi ò kì í ṣọba ọbàyéjẹ́ ni. ìṣọba ọbàyéjẹ́ ni. Ọlọ́run wá lò ó èṣù wá lò ó ní irinṣẹ́ burúkú nílẹ̀ Yorùbá ni. èṣù kí ń lòyàn ṣiṣẹ́ burúkú o. Ọlọ́run ló máa tún tì í débi wípé wọ́n máa kọ́ńkà nílẹ̀ Yorùbá. Ẹgbọ́n nǹkan tó sọ wọn láwọn pa ìlú kan èèyàn bọ́ta ẹjọ́ ṣéèyàn gidi lè bọ́ta kó sanwó ẹ̀ lọ́rọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká bá ara wa wí àwọn ọmọ Yorùbá kí ló ń ṣe wá tẹnu wa máa ń jó. gbogbo nǹkan tá a lè fi ṣọkọ fáwọn ará bí yẹn Ọlọ́run fún wa. ipo nìyẹn kò sí iye tó ń ta ipo. nígbà tó bá ti mú wọn bẹ́ẹ̀ yẹn wọ́n lọ wá ètò tutù nísọ àwọn màmá tó ń tà ní ìṣọ́ọ̀bù wọn ó ti ṣẹ̀wọ̀n kán ṣe omi díẹ̀ kúrò kán má ipo bíi méjì ẹ̀rọ sí. Màámi ó yé yín ó ti àwọn tó gbọ́ yóò àwọn tó tí ẹ̀ ń bá wí wọ́n ti gbọ́ ẹ bá wa. ẹ jẹ́ ká yé pariwo ẹnu ká yé máa palantia ká yé máa gbé fídíò kiri káàkiri ẹ wo wọ́n ti dé lẹ́kọ̀ọ́ Èkó rèé o Èkó la fi ń sọ̀rọ̀ gbogbo yẹn ò dáa. ṣe rí mo tún wá fẹ́ fàbọ̀ sórí Mufti mo fẹ́ fàbọ̀ sórí Ọ̀yọ́ state lọ́lọ́wọ́ ò fẹ́ nǹkan tó dáa torí ṣe lórí nǹkan tó dáa torí jẹ́ẹ̀tì lọ́lọ́wọ́ ò fẹ́ ìrù ẹ̀kú. ṣé Ànábì Ṣèyí Mákindé. bẹ́ẹ̀ ni. ok Ànábì Ṣèyí Mákindé. èṣù láti Ànábì Ṣèyí Mákindé ọmọlẹ́yìn èṣù. ọmọlẹ́yìn èṣù kọ́lé ní èṣù wuyì orúkọ tèmi èṣù bá ti wà lè ṣù ẹni sùn màmí kì í ẹni sùn kì í láyé ẹni bí a kò yẹ yín ọ̀tọ̀ lè ṣù ọ̀tọ̀ la ṣètánì nílẹ̀ Yorùbá wo la ṣètánì àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀. ọmọ ṣètánì ẹ ti là. sọ ọmọ ṣètánì ni wọn. ìmọ̀ọ́mọ̀ àṣetánì òun ni ọmọkùnrin tó ń pè ní Ṣèyí Mákindé yẹn Ọlọ́run ọba èṣù tó àṣetánì tó bí síbẹ̀ àwọn ìyá wa wọ́n bá wa gbálẹ̀ látara Ọlọ́run nítorí nǹkan tó ń ṣe ó kọjá àrà nǹkan tá a náà fẹ́ tí wọ́n ló fẹ́ ti president ló fẹ́ president kọ́ president níbi tán tó ń pààyàn tó ń sọ ìpàtì ẹ̀ náà àgbórúkọ wọn ní òun ìta ló mọ̀ ní ẹsẹ̀ ẹ̀kọ́ ní ìṣù gbogbo àwọn Ìbàdàn ti wọ̀n fáwọn ṣèyàn torí àléfà. Màmá wa ṣe àwọn èèyàn ní kì í ṣàlàyé tó ń jẹ́ èṣù fún yín. Wọ́n ní kì í ṣàlàyé tó ń jẹ́ èṣù fún yín. Ṣẹ́rí èṣù ara wọn òrìṣà wa ni. Àwọn kan tí wọ́n ń pè ní òrìṣà àwọn ẹni òrìṣà dá ni wọ́n ń pè ní òrìṣà. Ṣé mo pípa tí àwọn ìṣìláàmù tí wọ́n dé èṣù ẹni tó wà in charge of accounts ni ó dàbí minister of defence bí George pé kò téèyàn bá ṣe èṣù máa jẹ́ kí ó máa mẹ́sọ̀ pé èèyàn gbà tẹ́ bá lọ bèèrè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń rúbọ pátápátá nílẹ̀ Yorùbá kódà kò sí tẹ́fẹ́ rúbọ tẹ́fẹ́ bọ wá ní kẹyọ tèṣù sọ́tọ̀ bó ṣe kékeré ẹfẹ́ èṣù gbà bó ṣe ńlá ẹfẹ́ èṣù gbà ilẹ̀ rí. ọmọ babaláwo mà lè ń bá sọ̀rọ̀ ọmọ babaláwo ni ẹ wá ń pè èṣù ní àṣetánì àwọn náà tó pè àṣetánì sí ní nílẹ̀ Haúsá ní Sáúdí tó lọ ń lọ lóko. wọ́n wá bá yín gbà bẹ́ẹ̀ wọ́n wá bá yín gbà bẹ́ẹ̀. ẹ ṣeun gan jàmí àbọ̀wé àbọ̀yè yín jà.
ó gba àtọ̀ yín. Agbọ́yè bó ṣe ẹ̀yà Ẹ ṣé gan. Ẹ ṣé gan. God bless you. Olódùmarè bless you. Òbẹ́lẹ̀ bọ̀rúbọ̀, èso dára, òbẹ́lẹ̀ bọ̀rúbọ̀, èso dára. Bá mi rú tèmi, èso dára, òbẹ́lẹ̀ bọ̀rúbọ̀, èso dára. Èso yẹn la máa padà dé sí. Èso yẹn la máa padà dé sí. Ayé yìí máa yẹ ní. Pẹ̀lú máa pa wá lẹ̀ Yorùbá yẹn tí máa padà bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ni. Ẹ bá gbóhùn sókè. Pẹ̀lú yíyí àpájú pẹ̀lú pọ̀tẹ́ ìsọ̀lẹ́ pé bàbá tó pàdé náà kò tó para wájú. Ọlọ́run ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń bú àwọn màmá mi ti dáre sọ̀rọ̀. Ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń bú àwọn èyí tẹ̀ ń bú àwọn òrìṣà wa ẹ sọ̀rọ̀ ni màá fèsì mi. Wọ́n pàdé lọ́run wọ́n máa kọ́ bùlọ̀ sí ara. Kẹrin tó fún táwọn ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ pẹ́pẹ́ iye oníbẹ̀ lẹ́nu rẹ̀. Àti Rashidi Olúìgbò tó ti gbó sí inú ààfin. Àti Shettima igbákejì Tinubu. Àti àwọn mùsùlùmí tó ń ṣòṣì tọ́lá wọn ń sọ̀rọ̀. Gbogbo wọn bẹ́ẹ̀ yẹ ló yẹ tí Tinubu bá fẹ́ jẹ́ kí ìjọba òun ní àtúnṣe kí ọ̀rọ̀ ọ̀tàn rere kó dẹ̀ wálẹ̀ fáwọn ọmọ lọ́jọ́ iwájú. Gbogbo wọn yẹ ní kí Tinubu ṣà. Kí Tinubu sọ pé kí Olúwo àti Rashidi ẹlẹ́sẹ̀ pẹ́pẹ́ yẹ ibi tó ti lọ pa wọn ròyìn ẹ̀kọ́ máa DSS débẹ̀. Bẹ́ẹ̀ni. Kó lọ tì wọ́n mọ́lé, kó lọ ti gbogbo wọn mọ́lé gbogbo àti Shettima gan mo sọ láti bẹ̀rẹ̀ pé Shettima gan fi lé Tinubu kò ní jẹ́ kí ìkéde Tinubu kó work. Mo sọ pé kú tó máa fà ní kó ṣọ́ra, mo sọ láti bẹ̀rẹ̀. Fún Tinubu gbà tí wọ́n sọ pé jẹ́ pé Shettima ni. Shettima yẹn gangan òun ni olórí tó ń ṣiṣẹ́ ẹbí jù. Àti Mukuta ẹlẹ́sẹ̀ pápá yóò dìbẹ̀ lẹ́nu olójú bí ojú wèrè. Àti Olúwo ẹlẹ́nu gbogbo bẹ ẹnu ajá. Gbogbo wọn yẹn gbogbo wọn yàtọ̀ àwọn àfa burúkú, àwọn àfa oníná lábẹ́, àwọn àfa alágbádá oníná alágbádá, tí náà máa ta lábẹ́ agbádá wọn tó máa rùn kù. Gbogbo wọn yẹn bẹ́ẹ̀ yẹn ló yẹ kí Tinubu lọ ṣà. Bẹ́ẹ̀ni. Tó bá fẹ́ jẹ́ kí ìjọba àwọn dáa, tó fẹ́ jẹ́ pé lọ́jọ́ iwájú kí ìtàn rere bá tó wà lẹ̀ fáwọn ọmọ òun lọ́jọ́ iwájú, kó má jẹ́ kó nítàn burúkú kó tó kó lórí ipò. Kó lọ ṣa gbogbo wọn kó lè jẹ́ kọ́ rí mu. Ẹni pé tó bá ṣa gbogbo wọn àti igbákejì ẹ̀gbọ́n kó má bójú wẹ̀yìn. Kó ṣa gbogbo wọn tó bá ti ṣa gbogbo tó lọ kó wọn sátìmọ́lé. Ẹni pé ọ̀rọ̀ ìjọba Sambisa. Yes, ẹ rí i pé ó máa lójú ìwé pé ìjọba ẹ̀ máa lójú torí pé bàbá yẹn ní nǹkan tó fẹ́ ṣe. Mo máa ń sọ sínú ọkàn mi. Ó ní ohun tó fẹ́ ṣe bẹ̀rẹ̀ tí omi ti pọ̀jọ́ kalẹ̀ àwọn tó wà ní ẹ̀yìn ẹ̀ tó ń ṣiṣẹ́ ẹbí wọ́n ti pọ̀ jù. Wọ́n ṣe bàbá yẹn ló ń rán àwọn Fúlàní wá o torí mo ti rò ó dáadáa. Àwọn Shettima, àwọn Olúwo ẹlẹ́nu gbogbo bẹ ẹnu kòkò. Àti tí ló ti ń pè àti ẹyẹ ẹlẹ́sẹ̀ pẹ́pẹ́yẹ oníbẹ̀ lẹ́nu olójú bí ojú wèrè. Àwọn ìyẹn àtàwọn àfáà kọ̀ọ̀kan tó lọ gbowó ẹ̀yìn ní Àbújá. Àtẹ̀tọ́ fẹ́ dárúkọ ń sì tẹ́tọ́ pẹ̀ ẹ̀sẹ̀ ẹgbọ́n ṣe bó lọ gbowó lábùjá owó kí ló lọ gbà ṣiṣẹ́ pamọ́ sí. Ṣọ́ọ̀ṣì jẹ́ pamọ́ síbẹ̀ ni àwọn ọlọ́jọ́ ń pọ́wọ́ yẹn àwọn ọlọ́túbọ̀ ń fún àwọn Fúlàní lọ́wọ́ tó jẹ́ pọ́n pín owó yẹn náà fẹ́ jẹ́ kíjọba Tinubu kó látúnṣe náà fẹ́ jẹ́ ká gborílẹ̀-èdè wa wọ́n lè sọ pé kọ̀ a máa gborílẹ̀-èdè wa a máa fi wọ́n ṣètùtù fórílẹ̀-èdè wa àwọn òṣà máa fi wọ́n ṣètùtù fórílẹ̀-èdè wa torílẹ̀-èdè wọn a máa fi wọ́n ṣàtẹ̀gùn báyìí àwọn onílẹ̀ àwọn Ògún Ọbàtálá Ọya Ọ̀ṣun gbogbo ọmọ gbẹ̀mí wọn máa jókòó ẹ̀mí wọn láti fi ṣètùtù fórílẹ̀-èdè wa torílẹ̀-èdè wa lè máa ṣe fún àlàtò yìí ká má rògbòn òtàjẹ̀ sílẹ̀ mọ́ ni nǹkan tó mọ́ ni mo fẹ́ sọ ni fún kọ́ lọ́gbọ̀dọ̀ ṣe wọ́n gbọ́dọ̀ ṣe àwọn kọ́mà kẹyọkọ tí Tinubu bá fẹ́ tíjọba ẹ̀dá nǹkan tó mọ́ ni mo fẹ́ sọ ni yóò dàbọ̀ ẹ. Ṣé rí gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ẹ̀ ń bú Ṣàngó bú Ògún bú Ọya bú Ọbàtálá bú àwọn ìyá mi àjẹ́ ẹ wo tẹ́ ẹ bá ti bú ẹni ọ̀fọ̀ àwọn èèyàn wa àwọn bàbá wa àwọn ìyá ńlá ìyá wa dókùdókù tó dọ́mọ ọdún 6 a máa fa ẹkùn ẹ̀ tó kù bá ń wẹ̀yìn tó bá wẹ̀yìn á ní kí irú ayé wo lòun wá ó mà dáràn ṣé wàá fẹ́ gbọ́ ní ẹ má bẹ̀rẹ̀ wàhálà o ibi tábàjọ fàdé ní ayé tí ọ̀run bá tún wà kọsẹ̀ mi ò bílí pé nǹkan kan wà níbi kankan o tí ọ̀run bá wà tábà tún pàdé lẹ́nu géètì Ògún gbà tún máa bẹ̀rẹ̀ pẹ̀lú yín tábà tí ń kú ẹ máa gbé kúrò ní yín dání ni bá ti ń lọ àwa náà ń bọ̀ pẹ̀lú lóńdè a tún pàdé lẹ́nu géètì a tún bẹ̀rẹ̀ pẹ̀lú yín àwọn áńgẹ́lì gan wọ́n á sá eré
torí nígbà tẹ́ gbé ṣàríà lọ wọ ìlú wa tẹ́ bá fẹ́ para yín ẹ lọ sí Saudi ẹ kó rí ibú yín lọ Saudi àwọn àbúrò yín báńdíìtì ẹ lọ bá wọn nù Sambisa ẹjọ máa ṣòṣì níbẹ̀ wọ́n kẹ́ máa wá sílẹ̀ Yorùbá kẹ́ máa pín ṣàríà lọ Mufti oníbẹ̀lẹ́nu oníná lórí wàá dé abọ́ aládèému sórí wà lóde fìlà ọmọ kékeré o ti gbójọjọ orí ẹ lọ wàá máa sọ̀rọ̀ ẹni máa hó bùlàbùlàbùlàbùlà ó yẹ kó lọ ra vitamin C kó máa lọ vitamin C wàá máa sọ ẹni máa hó jàbàtì jàbàtì wọn á ní kí ni Sunday Igboho jẹ fún ẹ tó bá bí ẹni dárúkọ Sunday Igboho ìwọ ẹni òfò yìí ẹni small tí o sì bọ́ta inú mi kàn ọdún bóyá ń ṣe ni o because the more you continue with this orí burúkú yìí the more tí ojú àwọn ìbọn máa ṣí pípọ̀ lórí ibú ni ànábì ní apá ẹ̀sìn wa ní apá ànábì ní ṣáà náà òde wọ́ọ̀kì ńlẹ̀ wa àbọ̀ lórí burúkú ni gbogbo yín ṣàríà lọ kò lè ṣiṣẹ́ nílùú wa nílẹ̀ Yorùbá ṣàríà lọ ò ní ṣiṣẹ́ nílùú wa o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ táìmù tá à ń sùn pẹ̀lú yín tá à ń respect yín ó ti kọjá àwòrán fún àwòrán lélẹ́yìí a máa fi yangan ṣọyan gan ni tábà pàjì ká fi hàn jí ẹ̀rù oníbàjí mèrè bàbá ọ̀bọ olórí bú ọwọ́ ara yín kẹtọ́ tà wá fún àwọn Fúlàní tó máa ṣojú àwọn àti yín ẹ wò wá dáadáa ẹ wò wá ẹ tẹ́jú mọ́ wa kẹ wò wá re láyé yìí àbá yín fà á máa dìfẹ́ǹdì ilẹ̀ wa táyé bá tún wá parẹ́ tó bá pọ́sibù péjọ gbèdé àdìkíámọ̀ wà Ògún gbọ́ àti máa dúró tì í lọ́rùn jọ gbèdé àdìkíámọ̀ nítorí dákalẹ̀ yìí kò ní mọ láyé yìí nìkan o Ògún àwọn màláíkà gan tó bá padà pín wọn pé yé Nàìjíríà làwọn eléyìí ti ń bọ̀ wọ́n máa ya kó lẹ́nu géètì ni a máa lé yín pa à ń lé yín ẹ̀ sáré ẹsẹ̀ yóò ní balẹ̀ ẹ ṣe tí káwọn náà ṣe tiwa ẹ fẹ́ gbọ́ ẹ rò bí ẹni ṣínṣìn lórí agbára ni wọ́n fi fún àìpọ̀pọ̀ fún lórí tiwa náà gbogbo ànábì ní apá ẹ̀sìn wa ní apá píríṣì ẹ̀sìn ti yín ìwé tí China bá yín kọ China ìwé tí China bá yín kọ ẹ̀ nílé píríṣì ẹ̀ fún yín kẹbà fi ṣe wá sí kò sọ̀rọ̀ gidi kankan bẹ̀ ayé ànábì ní apá ẹ̀sìn wa ní apá ànábì ní apá ẹ máa bú ẹlẹ́bọ tẹ bá ti bú ẹlẹ́bọ máa bú dòkùdòkù tó fẹ́ ọmọ ọdún 6 báwo ló ṣe ti pọ́nrán bọ̀ di ọmọ ọdún 6 àtàwọn náà kí ló mú ìfọ̀ ẹ̀ ń bẹ̀ ṣọ́mú nìyẹn ní àbídì kí ló tẹ̀ ká rẹ̀ fi dìde tí ò bá ya ọ̀dájú ayé àtọ̀run ó ti mọ̀ pé tó bá wà nǹkan lóòsì ó ti máa mú nǹkan á ti fa nǹkan ojú lásán lè ṣe wèrè kò lè ti pọ́nrán bọ̀ ìdí ọmọ ọdún 6 lójú lásán á ti mú rọ́rọ̀ á ti fa gọ́ọ̀mù ọmọ yẹn máa sunkún o ọmọ tó yẹ kó máa lá lórí pọ̀ fún ilé wọ́n ti pọ́nrán bọ̀ lẹ́nu kó máa fà á ọmọ yẹn máa ké ṣùgbọ́n ọgbọ́n kankan wọ́n ti mú nílùú yóò wọ̀ ní gbogbo àgbáyé mi rẹ tó dájú bẹ̀ yẹn rí ti pọ́n ọmọ ọdún 6 nídìí ẹ̀yẹn ni òfò ọ̀dọ́ ìdálẹ̀ yìí nílẹ̀ wa ní gbé ṣàríà wọlé wa láyéláyé ṣàríà ò ní wọlé wa tẹ bá tún ya wèrè tẹ bá tún pàdé yín ní gate of heaven àbá tún máa múra yín dání àmàláìkà gan tó bá rí pé a bẹ̀rẹ̀ pẹ̀lú yín báyìí Ògún gbọ́ wọ́n á fi ẹnu ọ̀nà heaven wọ́n á filẹ̀ fún wọ́n á jọ filẹ̀ fáwọn àti yín one is allowed one is allowed wọ́n á jọ fi ẹnu ọ̀nà àdìjọ́ náà lẹ̀ fáwọn àti yín ni a máa lù yín a máa gbé yín kọlu gate àdìjọ́ náà and again àwọn òtẹ̀fà àdìjọ́ náà iná ti wà òkè àṣejù àdìjọ́ náà iná ti wà òkè fún wa báyìí èmi bí ti wà èṣù wù yìí lórúkọ mi ìfàdùjọ́ náà àṣejù àdìjọ́ náà iná báyìí ó ti wà òkè fún mi ẹ̀yin ẹni òfò yìí ẹ bá gbóhùn sókè sà. ẹ gbàgbé pa ẹ o iná ti wà òkè ọmọ èṣù ni mí náà àwọn olùsádùjọ àlọsádùjọ náà kò sádùjọ náà nínú fá àlọsádùjọ náà. ẹ jẹ́ kí n wọnú ilé kí n bá yín sọ̀rọ̀ màmá mi àkọ́kọ́ kí n tó bá yín sọ̀rọ̀ mójú bá àwọn tó lọ ayé. ẹ má wá píríṣà àdìjọ náà fún mi níbí yìí o ẹ má píríṣà àdìjọ náà fún mi iná ni mo fẹ́ lọ. iná mo fẹ́ lọ. ìbà wa tó bí mi sáyé ìbà ìyá tó bí mi sáyé ìpè Elédùmarè ọba tó má rè ọba tó mọ̀ ọ̀tọ̀ ọba ọ̀kan ṣoṣo tó ń ṣẹgbẹ̀rún gbogbo nǹkan kábíyèsí Elédùmarè. ọ̀tẹ̀ káàbọ̀. ìbà o ẹ̀yìn ìyá mi ọ̀pá tó àlàkẹ́rà gbọdọ̀. bàbá 3 minutes la fún yín sà 3 minutes sà. ẹ̀bẹ̀ èṣù láàlú èṣù
má ṣe àwọn ẹnì kankan wa o ìbògùn aka yóò fi máa lẹ̀ lómi lẹ́fẹ̀ẹ́ jẹ̀wẹ̀ láṣẹ lẹ́fún ọ̀gbọ́n òwúrọ̀ ògùn má pa mí pa ìyàwó má pa àwọn tí mo mọ̀ kábíyèsí lẹ́dùnmarè ìbògùn aka yìí o ìbá ṣọ̀ǹgólú kò sọkọya iná ojú lẹ́nu àkàtà yẹ ìyẹ́ rẹ̀ oníná sọ́gìlì àbílẹ̀ ọ̀kadà tó wọ́jà ìbọra ìbá àwọn pásọ̀ ìbá àwọn wòlíì ìbá àwọn àfáà kábíyèsí o màmá mi ìbáwòyí ẹ̀ mà ní ṣìṣọ àṣẹ gbogbo àwọn tó wá bínú yín àwọn tó la yóò bínú wọn àṣẹ àyàfi tí wọn bá tẹ̀lé ńlẹ̀ tó bá ti ń tẹ̀lé ńlẹ̀ ẹ borí wọn torí pé ojú eléke òmìnira ṣùgbọ́n àlékè odò ẹ lékè ọmọ ọ̀tá yín àṣẹ àtàwọn tẹ̀mọ̀ lágbára ohun tó gbọ́ yé dalẹ̀ yín wá ṣé ní lára àwọn táwọn wá síbi ọ̀tá yín bẹ́nu wọn o ẹ̀kọ́ fúra ni o ṣùgbọ́n lágbára Ọlọ́run lágbára Ọlọ́run apá ayé kan kì í ká oòrùn apá ayé kan kì í ká sánmọ̀ apá ayé ò ní ká yín. nítorí tó bá dá gbá àwọn kan wà tó máa sá lọ tó ní dúró tì yín. kò ní dá gbá kò ní dá. ẹ bá gbọ́ mi kò ní dá. àṣẹ ìṣù ọ̀dàrà kò ní dá. ẹ̀yin ti jáwé olúborí o nítorí pé ewé tó ń pẹ̀lú ewé olúborí ẹ ti bá wọn já lọ́dọ̀ nífẹ̀ẹ́ jáwé olúborí lọ́dọ̀ wọn ọ̀tá ilé ọ̀tá òde àwọn oníṣẹ́ ní àfàmẹ́ṣẹ́ láṣẹ tán bá dàrú ẹ̀yin ti bá wọn já o agbélé gbowó agbétagbà yìí là ń pe àwọn tó láyé àmì ẹ máa gbélé gbowó ẹ máa gbétagbà yìí èmi tí mo bá yín sọ̀rọ̀ lẹ́yìn ní ọjọ́ mu ni mí ògbóni àwọn tó bá jẹ́ ọmọ ògbóni wọ́n ti mọ oyè tó ń jẹ́ ọjọ́ mu ṣé ẹ ti sọ̀kọ́ fún yín o Ọlọ́run tó dá ilé ayé ó dá ìṣẹ̀ṣe táwa tẹ̀lé ó dá ìṣẹ̀ṣe táwa tẹ̀lé ó dá àwọn àfa ó dìde àpá sọ́tọ̀ wáyé ká mọ̀ wọ́n pé ń dá wọn àwọn oríṣàdá òun ara wọn ni Jésù Kristi àwọn oríṣàdá ara wọn ni ànábì àwọn oríṣà ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n ṣì wà wò tí wọ́n jẹ́ pé gbogbo àwọn ìlànà yìí wọ́n á pè ṣé èṣù dára wà láì lẹ́yìn Ọlọ́run èṣù ló kàn lẹ́yìn Ọlọ́run tó dá ayé tó dọ̀run èṣù ló kàn kó tó àpọn gbàrúmọlẹ̀ tó kù ṣùgbọ́n màmá mi wà láì tó ní ṣìṣọ bínú ṣe ń bí ẹ̀kẹ́jì bùrẹ́ o èmi ọmọ yín triple Abíọ́dún Adéwálé Àrẹ̀mú tí gbogbo yẹn mọ̀ sọmọ ní àpọ̀ mú pé ẹ̀jẹ̀ bùrẹ́. iná òbí mi náà ọkọ tí mo kọ sọ ni pé ẹ tó bá ti bú èṣù. àwọn àáfàá tó jẹ́ pé ìwé lọ́ fi kọ́ kéwù tó ń sọ̀sọ̀kúsọ àtàwọn. bàbá wa inú òbí wa lórí péjì inú òbí mi lórí péjì yìí a fẹ́ ṣàríyá lọ lórí ilẹ̀ wa pé kí ni kàn pé inú òbí mi a fẹ́ ṣàríyá lọ ni àbẹ́yẹ̀ èèyàn mi ṣe fẹ́ ṣàríyá lọ. tí àwọn irúnmọlẹ̀ lọ fún ilẹ̀ Yorùbá kò sí ní agbolé kan ilẹ̀ Yorùbá tó ní òòṣà tó ń bọ ṣùgbọ́n tó ń pẹ́ àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá ẹ wo tẹ́ bá dé ìlú Mẹ́kà tó ń sọ yìí wọ́n ń pakájà ilé òwò apá òsì lọ́n pakájà sí ibi tó ń pè é Káàbà ilé àbọ̀rìṣà ni ẹ wọ ẹ máa kí n lọ ìjìnà ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ lọ́la ṣùgbọ́n èyí máa sọ pé gbogbo àwọn ọmọ Yorùbá ìjà agbára ń bọ òdò ní pẹ́ńté mọ́ ìjà agbára ń bọ láti wá gbọmọ ojú àlá ìjàngbara bá dé ọlọ́pàá yóò fẹ́rẹ́jẹ ìjàngbara bá dé mọ́pò yóò dá wa tì àwọn Fúlàní kọjọgbọ́n ọkọ̀jọ̀gbọ́n wọn kẹran àwọn ẹlẹ́sìn àjòjì kọjọgbọ́n ọkọ̀jọ̀gbọ́n wọn ni wọ́n rí gbóyin tó pé jágbára ń bọ láti wá gbọmọ ojú àwọn ọmọ ojú àkẹ́kẹ́ táyé pa ọmọ ojú àníwá tó bá yẹ pé ọmọ ojú àníwá tó bá wá sọ ìpáfọ̀ tó bá gbàgbọ́dẹ̀ fún wa àwọn tó ra yóò. ẹ ṣe bàbá wa ẹ bá gbósókè lórí fóònù ẹ ṣe nǹkan sà náà tó ṣàríyá lọ lórí ilẹ̀ wa kó ṣàríyá lọ yín lọ sí Sambisa ẹ ti ya wèrè à ń gbọ́ ní sà bá a gbóhùn sókè. ẹ kalẹ̀. ọkùnrin dá àsìkò yìí. ṣe rí kíní kan tó kàn dùn mí ni pé nǹkan tí mo fẹ́ sọ ni pé ṣe rí àwọn Fúlàní wọ́n wá lọ ń lù ọ́ Yorùbá ní igbó wọ́n lù ọ́ ẹ̀yẹ lásán mi ò lè sọ ó fẹ́ gbá lù Yorùbá. Ọlọ́run kó ṣàgbà wá nìkan ti sú mi báyìí. ẹ má yẹ kó sú yín Yorùbá wake up a máa gbára wa ní ẹ má yẹ kó sú yín Kogi ẹni sùsà ní 10th of June 2026 wọ́n wọ Kogi lẹ́ni wọ́n attack school over 40 motorcycles ni wọ́n kó wá wọ́n dẹ̀ wọ́tọ̀ sójà ní èyí 10th of June 2026 àwọn ọmọ Yorùbá wọ́n fèsì wọn
lóòótọ́ wọ́n pèèyàn mẹ́ta wọ́n pa principal school yẹn wọ́n pa ọmọ ọdún 6 èèyàn mẹ́ta náà pa kó tó kú ò bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ kó kó àwọn èèyàn lọ mo dẹ̀ máa sọ fún yín lórí péjì Yorùbá wuyì mo ní ẹyẹ bú Tinubu ò ní ṣe anything tó bá péye wọlé nísìn ṣé Tinubu wọ́n wọlé ní ìsìn àwọn yẹn jà padà ṣé Tinubu ti ní kọ́ lọ kó wọn nílùú yẹn Tinubu ò kì í ṣe Buhari Tinubu will not tell them to arrest you defend yourself àwọn ọmọ wọn tó bá ti wá sí online tó bá ti wá búlẹ̀ wa àwọn special area lọ àwa janujanu àwọn náà tó máa bọ́ta sí wọn a máa fà á ó máa gún máa tó ra wọn one on one is allowed tá bá fà lójú ayé tán tá a fà títí táyé bá parẹ́ gan tá bá tún pàdé yín ládùjọ náà kò tẹ̀sán àtẹ̀sọ́ ládùjọ náà wọ̀kan tá bá pàdé yín ní dọ̀dà báyìí a tún máa dúró tì yín lọ́rùn ayé yín máa bàjẹ́ a máa dúró tì pé kò sí wèrè àpẹẹrẹ ládùjọ náà iná ti wà òkè ẹ máa pamọ́ fún wa iná àlọ́ iná ni àbúrò níbi ní apá àpá ọ̀dà ẹ máa lọ pẹ̀yà náà yá yín. mo tẹ̀ rí Saudi ti ń kọ́ underground kí lorúkọ ẹ̀ tí Saudi ń kọ́ nísìn Saudi sọ pé Saudi fẹ́ host 2034 World Cup wọ́n náà máa ta ọtí. a máa ta ọtí ní Saudi 2034 wọ́n ti open first kíní wọn wọ́n ti ń ta wọ́n 2034 ká tó máa bọ̀ ká máa lọ Saudi a máa lọ mú nǹkan Saudi a máa mú nǹkan. Nàìjíríà yẹn ṣe èrè wọn ló mu tí sọ fẹ́ bẹ̀rẹ̀ sí mu tí Saudi ẹ̀yìn wọ́n ti bẹ̀rẹ̀ a máa mú nǹkan ebi kan máa lọ 2034 lọ fún alẹ́ ìgbà àlàáfíà máa lọ máa ṣáyọ ìyàwó èrè a máa ṣáyọ ní Saudi máa tún ṣe fídíò a máa ṣe fídíò máa ṣáyọ máa ṣe fídíò máa wọ pé ìyá rí ẹ ní kúre ẹ̀yin wèrè ìyàwó ọba Saudi kò kí n borí o ẹni ká máa borí nílẹ̀ Yorùbá ẹ ń ṣí èrè àwọn lọ ṣáyọ. inú mi dùn pé àwọn Yorùbá ti jí inú mi dùn gan mo rí àwọn tìkòròdú dìde wọn pariwo àti jí ìbọn come and go collect. because tẹ bá jí bẹ́ẹ̀ wá kò máa gé orí ọkọ ẹ àgbọn ẹ lójú ẹ ẹ̀jẹ̀ ń wò wọn wèrè yìí. everybody ẹ dìde ńlẹ̀ Yorùbá ẹ jí. àti ẹ̀ nínú àwọn tó bá ti ta sí wa tó bá ta sí wa a máa ṣe fún wọn wetin. ẹ ṣeun sà ó bá yín ìyá tó máa ń pè mí yẹn ẹ lọ́fọ́ kan yín balẹ̀ o ẹ má gbéra yín lọ́kàn sókè Yorùbá wuyì wọ́n tún ti wọ kínní kan Yorùbá ti jí tẹ́ bá ti wá on the ground a máa pẹ̀lú a máa fèsì yín on the internet a máa kọ fún yín wo tọ́lá bá tún fẹ́ ṣe kí láyé ṣe lọ parẹ́ lọ́jọ́ kan náà kí láyé parẹ́ lọ́jọ́ kan náà ká pàdé yín lọ́nà ọ̀run ẹ jẹ kò sí DSS palawa ẹ bẹ́ẹ̀ kú ẹ wá gbọ́n sókè. Bàbá mi àwọn pípì ìbọn mí ni wọn ní oògùn gbọ́ kọ́lọ́run ṣe kó yẹ pé ìjọ kan náà ní láyé parẹ́ tí wọ́n pàdé yín lójú ọ̀nà ẹ jẹ́ ṣẹ́rí àwọn ọba yẹn náà wà lára àwọn ẹ má bínú àwọn àgbààgbà lẹ́ Yorùbá wọ́n wà nínú àwọn tó kọ̀ sí lot of things kìíní ìṣó ti yẹ yín sìn because mi ò mọ ṣẹ́rí tí ọba bá ti gbẹ̀sìn ó máa tó bá ti gbẹ̀sìn mùsùlùmí this is the problem. Ọba kò sí ọdún kan wà kán bẹ́ orí wọn lọ bá ti gbẹ̀sìn kan bẹ́ orí ẹ̀. ẹ má bínú mo mọ̀ kókó sí ọjọ́ kókó yàn ṣẹ́rí èèyàn pé torí pé bọ̀bọ̀ yìí Ọlọ́run kan fẹ́ kó sí nínú àbí bóyá àwọn alálẹ̀dẹ̀kẹ̀ ló ń lò ṣẹ́ pé ó jẹ́wọ́ nǹkan tóun àtolúwo ṣe. àwọn pa odidi so ti èyí sìn nǹkan tó ṣe máa mú Yorùbá náà dira náà káwọn náà gbára wọn lọ́wọ́ àwọn èèyàn náà nìyẹn so ojú jẹ́sìn ṣẹ́rí tó má lè bójú àwọn èèyàn jẹ́ àtàgbà tó má lè bójú wọn jẹ́ irú Mufti wo yẹn irú àwọn tó wà níwò yẹn gan gbogbo nǹkan tẹ́kọ̀ọ́ ń pèsè ẹ̀dẹ́gbẹ́ tó máa lọ ka mọ́bẹ̀ tó wá fún bítìn tẹ̀wọ̀ irú àwọn tẹ́kọ̀ọ́ fẹ́ wọn ò lè máa sọ́ọ̀bù èèyàn gbọ́dọ̀ gbára wọn lọ́wọ́ wọn ẹ̀sìn àjòjì ní kọ́ lè wá gbẹ́lẹ́ èèyàn lórí kò kí ń ṣe fọ́ọ̀sì nìyẹn gbọ́dọ̀ fi ṣẹ̀sìn àwọn mẹ́kì àti fọ́ọ̀sì èèyàn lórí pé kọ́pààyàn lọ́jọ́ tí èyí náà jẹ́ àwọn ò ní pa wọ́n ṣùgbọ́n èèyàn máa dì pẹ̀lú wọn ní ṣó ti èyí nǹkan tí mo ń sìn kò tó ṣẹlẹ̀ ọgọ́ nìyẹn bọ̀tẹ́ èèyàn bá lè jára èèyàn gbàdẹ́ ẹ̀jọ̀ àwọn tó dẹ̀ wà pé bá pọ́ọ̀sọ fáwọn èèyàn wọn àwọn èèyàn wọn tó máa rìn ní méjì mẹ́ta
kẹ́ni mọ̀ sí àwọn tó ń la aṣọ àmì lọ́pọ̀ ìlú ń sìn yìí o àtàjọ ọlọ́pàá àwọn ọlọ́pàá ìlú ní títì ń sìn àwọn tó máa kọ́ dáyọ̀ dúró tó máa kidnap èèyàn àbí tó máa rọ́ọ̀bù èèyàn. aṣọ ọlọ́pàá náà wọ̀ àbí aṣọ sójà náà wọ̀ kogi lẹ́yìn. defend yourself ẹ dúró tì wọ́n lọ́rùn. Because èèyàn gbọ́dọ̀ máa dúró tì wọ́n lọ́rùn tó ti yẹ kí ọkọ̀ tí wà bí i méjì mẹ́ta mẹ́rin jẹ́ pé àwọn náà máa lè defend ara wọn because nǹkan tó ń lò sí nìyẹn ìkọlùmọ̀ pé kí n sọ nìyẹn. ẹ ṣeun gan. ìyàtọ̀ lè sọ fún àwọn èèyàn wọn. ẹ wá yèrè pé ẹ wá gbogbo àwọn kọtẹ nílé ẹrọ ilẹ̀ ẹgbẹ́ ẹni sùn bàbá yìí ẹrọ lẹ̀ ọmọ Yorùbá ẹ lọ ọrọ ilẹ̀ yín ẹrọ ilẹ̀ lu yín ẹ bá kẹ́ni ọkọ tó yìí pé iná ní láyọ̀ náà ló kọ́ Ọlọ́run ò kọ́ nọ́ọ̀sẹ̀sì mọ́ wa nílẹ̀ Yorùbá ẹrọ ìlú yín ẹrọ lẹ̀ ẹrọ kí wọ́n gan káwọn wọn yọ tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ gbogbo àwọn tẹ bá fi ń bá ẹ bá fi kọ́ bánú ẹ fi for anything tó bá ti wá lẹ́yìn collect wo mo àdìjọ́ tẹ̀ tó máa ń pèsè àdìjọ́ náà yẹn mo ń retí pé kémi àti kíkọ tẹ̀ rọra rí kan nínú yín ní gẹ́tà àdìjọ́ náà a máa lu ara gba fẹ́ǹsì kọjá ni wo ẹ bá gbóhùn sókè inú bíbí sí i ẹ bá rí gbóhùn sókè. inú mi dùn fún tọ́pìkì tó gbé òfẹ́ dá sí kẹ́lẹ́kẹ́lẹ́ láti mo ní màá kó nǹkan sílẹ̀ ṣé o rí ò bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àáfàá tó lọ sọ́run tó padà wá rí láti sọ àwọn onírọ̀ òsì àdùjọ́ náà kọ̀. mo ní ò bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àlùfáà àti gbogbo wọn ibi tí àlùjọ́ náà yẹn wà ẹni tó lọ sọ́run tó padà wá àti kírísítẹ́nì tó sọ pé kìíní kan ẹni tó lọ sọ́run tó padà wá ó wá jíṣẹ́ fún wa. irọ́ ni gbogbo wọn pa irọ́ ló ń pa irọ́ ni àtàlẹ́yò ṣàríyà tí olórí burúkú ìwọ́rọ̀ kó máa ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Never no to Sharia law. No, it can never. It will never. Ìwọ sọ pàtàkì kan tí Muslim ṣe ní gbogbo àgbáyé. Ahmed wọn tí wọ́n parí. I don't want to think so. Mo ti bèrè question yìí. Wọ́n sọ pàtàkì kankan tí religion Muslim ṣe ní gbogbo àgbáyé. Wọ́n pààyàn, wọ́n dẹ̀ dún ọmọ ọdún 6. Ó ti tán. So, kò máa máwòlẹ̀ kúrò àìní máwòlẹ̀ ìjọba ìlẹ́nu kò sí ìmọ̀ tó ń jẹ́ ìjọ náà. Nígbà tó yẹ kó sí ṣàríyá lọ, kò ní àwọn ìṣẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá. Ó lè ṣẹlẹ̀ níbi ní o, ẹ̀ kì í ṣẹlẹ̀ Yorùbá. A dáa fún Yorùbá mi, ẹ ṣeun. So, a dáa fún yín, ẹ máa báṣẹ́ lọ. À ń bá a bọ̀ sà. Tó bá ti dé dọ́gbẹ̀dẹ̀ àdìkíámọ̀ wọ́n lè máa wá jí yín òun máa wá òun máa kàtàrí yín òun máa dúró sáàrin yín ẹ̀yin tẹ́ ẹ bá ṣàlùwàlá omi ìyẹn lè máa fi máa sọpẹ́ẹ̀sì òrùn ibẹ̀ ẹran gan mo fẹ́ kí n ti pàdé mẹ́ni òbí ẹgbẹ́ yín wèrè yẹn ká dúró ibẹ̀ ẹni kí n ti pàdé mẹ́ni òbí akàn kíkọ pàdé yín níbi tóòrùn ti wọrí oníkálukú tó oníkálukú ti gbóná wàhálà ẹ máa ké kú ní bá wà gbọ́dọ̀. ẹni fùsì láàmú sí ilẹ̀ ẹ̀sìn wá ní ọ̀pá o ẹni ti fún mu àmọ̀dù ẹ̀sìn china ìgbé àbíbá ọ̀nà ọmọ yẹn ti kọ́ ẹ̀sìn kọ́ lẹ̀ ṣe ẹ̀yin lẹ́lẹ́ padà. ẹ̀yin lẹ́tí tẹ́lẹ̀ dà ìlú ẹ̀sìn wá ní kápá o ẹni bá ti bú mu ọmọ jù ẹ̀sìn wá ní kápá o ẹni bá fi sílámù sílẹ̀ ẹ̀sìn wá ní kápá o ẹni tí ò bá daṣọ borí o ẹ̀sìn kọ́ lẹ́hùn ṣe níṣẹ́ lẹ́hùn da ìlú a ò fẹ́ ṣàríyá lọ o nílẹ̀ Yorùbá àwa ò fẹ́ ṣàríyá lọ o nílẹ̀ Yorùbá tí a. eléyìí ju tí bọ̀bọ̀ Kàrímù yẹn fi kọ yẹn lọ eléyìí ti ju jàgàdágà lọ. àwọn wèrè mo ń retí ìjọ tẹ́lẹ̀ pé òun máa kàkàrí yẹn ìjọ yẹn a máa lù mí jẹ́gẹ́. ibi tí mo fẹ́ mọ̀rọ̀ lọ lálẹ́ yìí tó yẹ yín Adélábù tán kọ àwọn èèyàn ẹ̀ wọ́n ní kì í dé bá ní ká yẹ ọ̀gbẹ́ni yẹn ló kù tí tèmi fẹ́ káwọn èèyàn ká pariwo ẹ̀ jáde tó yẹ yín gbogbo ìgbésẹ̀ tóun náà bá lè gbé lórí àwọn ọmọ yẹn kóun náà dìde o ó dé bá àwọn fámìlì tiẹ̀ náà kóun náà wo àwọn fámìlì tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí kó tó ṣẹlẹ̀ sóhun kó mọ gbogbo àwọn tóun náà lè tọ̀ lọ kó lè fi gbà ọmọ yìí jáde
kí ló dé ó ti ń pẹ́ jù náà. ó ti pẹ́ oṣù kan ti pé. Ó ti ń pẹ́ jù kán wo ọmọ wẹ́wẹ́wẹ́ àwọn bíbí wọn dẹ̀ bẹ̀rù Ọlọ́run. wọ́n dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ọba o ẹ wá fi àwọn adé orí ọjọ́ ọ̀la ẹ wá fi wọ́n ṣèṣekúṣe. Ọlọ́run ọba o ọ̀rọ̀ pọ̀ tí màá bá yín sọ bọ̀ pé ìdí bá yín sọ lórí afẹ́fẹ́. ìjọ tí ó sọ pé òun máa kàtàrí yẹn ìjọ yẹn ni mo ń dúró dè kí n pàdé yín lórí line àwọn àtúntò máa bógò. Ọlọ́run àṣẹ àmì tàbí mi àti ìtẹ̀lé ìjọ rìn lọ́nà kan náà torí ọ̀nà àbíjọ náà lẹ́yìn lẹ́ máa tẹ̀lé Muhammadu èmi máa tẹ̀lé èṣù ọ̀dàrà tó wà níjọ rìn papọ̀ ẹ máa gbóhùn sókè. ẹ pé ètò mà. ẹ ṣeun. tẹ̀lé wọ́n dẹ̀ ní wá lára. kíní tí ó ń ṣẹlẹ̀ yìí ó wà very unfortunate pé ó wá àwa mú báyìí tipẹ́tipẹ́ tó ń ti ń kígbe kínní ó ń bọ̀. pariwo ẹ̀yin èèyàn wa ẹ̀ gbọ́ lásìkò. Yorùbá àti alẹ́ last minute àwọn ẹnìkan ti tọ́nà wọn náà Yorùbá ò fi múra sílẹ̀ ìgbà kan tí mo pariwo pé kínní kan ó ti pẹ́ ẹni ẹ̀ sọ ara ẹ̀ tó ní Yorùbá ń pariwo wọn ó ní wọn múra sílẹ̀ ó ní àgbà délẹ̀ ó ní wọn á jagun yẹn ó ló lè jóbìnrin ló máa lead tó máa wà wájú báyìí. Nǹkan tẹ́ni ń sọ ni ẹ̀ mú ṣe lókè ó ní ẹgbàgbé oníwọ̀n lẹ̀ fún alẹ́ mọ́dé but kò dáa ó yẹ kí èèyàn máa múra lẹ̀ bàbá Akíntóyè kígbe ẹ wo gbogbo ẹ̀ tó ti ń ṣe protest àwọn tó wà lábúrò ṣe protest tí ó ti sú wọ́n dẹ̀ ń wòran wọ́n kígbe kínní síta nǹkan tó ń bọ̀ ni adẹ̀dákẹ́ títí àwọn bàbá tó wà ní north wọ́n kígbe dẹ̀ kòlùdù wọ́n ń bọ̀ o àwọn mílítírì o wọ́n ti kòlùdù o gbogbo ẹ̀ adẹ̀dákẹ́ bá rẹ̀ ń wò wọ́n. Ìgbà Buhari wọ́n gbé àwọn mílítírì kan wá wọ́n tún pa Yorùbá àṣẹ Boko Haram ni wọ́n wà ní uniform báyìí gbogbo ẹ̀ náà ti sọ fún wa. Adẹ̀ ń wòran wọ́n dẹ̀ ń pààyàn wá títí tó fi débi pé ńgbà tí ó tún yá Sultan Òtòbó tó tún yọ àwọn Yorùbá tún náà wọ́n gba àṣẹ látọ̀dọ̀ ẹ̀ mọ́ lọ́wọ́ wá tún ló yá ẹgbà tàríà. Theophilus Danjuma àwọn náà pariwo. Wọ́n ti pariwo wọ́n wá ní ká gba sàríà kọ. Theophilus Danjuma ti pariwo ó ti sọ tiẹ̀ ipe ó ti káwọn mọ́ńtọ̀ wọn o ẹ̀yin tẹ́ wà ní south wọ́n ń bọ̀ o ẹ múra sílẹ̀ o nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ wọ́n dẹ̀ lanúlẹ̀ wọ́n wà lẹ́nu politics yìí. politics wọ́n ti fi ṣépè fún wọn. Àwọn ti fi ṣépè fún wọn tẹ̀ wá rí ti mẹ̀kúnnù rò mọ́ wọ́n ṣe wà yẹn báyìí tó mẹ̀kúnnù ló máa rí tara wọn rò báyìí kó ní ká kú máa dìde tó àwọn tó tún ṣe kínní àtúnfẹ́ máa gbé ẹ̀sìn dání nígbà tí adẹ̀rín àgbà fún Sultan mọ́ lọ ni ó yá ní kàríà ẹ gbọ́dọ̀ gbà ìtàn insult gidi ni tipẹ́tipẹ́ tó ti ní kẹ́ máa gba àṣẹ látọ̀dọ̀ Sultan náà ti mọ nǹkan tó ń ṣe wọ́n fẹ́ kí gbogbo mùsùlùmí tó wà ní gbogbo Nàìjíríà kó wà lábẹ́ Sultan nǹkan tó ń tà sí ni. ọmọ ìyá wọn ní Sultan wọ́n lè wà lábẹ́ ní oṣù ẹ̀kan mi. tó bá kò wá ní àfẹ́tì àwọn tó kù ni ó máa àfẹ́tì wọn. àwọn ló máa àfẹ́tì màmí. ṣé àwọn Deborah àwọn yẹn ṣé kò àfẹ́tì wọn lápá ọ̀dọ̀ wọn lọ́hùn. màmí iṣẹ́ tiri tí Yorùbá bá ṣe ń jíbọ̀ yìí nísìn. bẹ́ẹ̀ni. bá ṣe ń jíbọ̀ yìí nísìn. bẹ́ẹ̀ni. irú tó ṣẹlẹ̀ sí Deborah yẹn kò ní ṣẹlẹ̀ mọ́. nǹkan tí mo kọ fi ṣe example ni pé ṣàríà yẹn bẹ́ẹ̀ni Sultan of Sokoto ó máa wá sílẹ̀ Yorùbá ó máa píkì àwọn Mufti Ìwó àwọn Rashidi gbogbo àwọn sákù wọn yẹn á kó wọn lọ sí Sambisa wọn lọ máa practice ṣàríà kò kí sórí ilẹ̀ Yorùbá. Yes ma àǹtí tẹ fẹ́ gbọ́ ṣe rí pé torí pé Yorùbá sùn àkùrà wọn ti lé gbogbo páàpù yẹn sílẹ̀ tẹ́lí bọ̀bọ̀ tó máa ń tó ń jẹ́ Múríkì yẹn ìyẹn wọ́n gbé sí Èkó kó máa dàbẹ̀rù lọ àtọ̀wọ́n kan
àwọn kan mo máa ń sọ àwọn kan láti Ìlọrin bẹ́ẹ̀ wọ́n ti kó wọn wọlé wọ́n ti lọ Ondo State wọ́n ti lọ káàkiri wọ́n ti sọ fún àwọn Yorùbá wa pé ẹ ti tò ẹ̀gbẹ́ jù so wọ́n ti gbé ọrú àwọn Mufti tẹ̀rí tó ń pariwo yìí tó bá ṣọ́ra wọ́n ní kì í ṣe Yorùbá gan àwọn Olúwo wọ́n ti mú Olúwo yẹn tiẹ̀ tí yóò bá dìlíbà dáadáa Ọlọ́run má jẹ́ kó ẹ̀pọ̀n ló máa pa wọ́n máa pàdánù bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀kọ́ Google Kara Market níwò tẹ bá rí àwọn Fúlàní tí ẹ bá rí ó tún wá fẹ́ Fúlàní ojú kòkòrò ní téèyàn bá ti ń wá wàkúwà ó máa rí ìrìkúrì mọ gbogbo àti orí Olúwo máa bẹ́ síta á lọ Ìkẹjà ṣe adé láwà ní á ṣe eré lóró pòun fi ṣe ó ti ń di bí òótọ́ owó tó máa wọ àkáǹtì wọn láti Iran Saudi wọ̀nyẹn ó ti wọ̀ wọ́n lára wọ́n á ti pín fún wọn káàkiri àwọn tí ẹ rí pé wọn ò fẹ́ gan nígbà tó bá ti gbowó wọn á ní wọn ò lè kọ́ mọ́ wọ́n ti gba owó so wọ́n wá ń ṣe ọ̀tẹ̀ yẹn láàrin ara wọn ó ní Gumi fi wọlé wá bá wọn bí ò ṣe bẹ́ẹ̀ kò yẹ kó láyà rárá láti wá bá wọn rárá nígbà kó yẹ kó ṣe tiẹ̀ lọ́tọ̀ ni Sultan Sokoto wọ́n reject ẹ̀ Sultan Sokoto wọ́n reject ẹ̀ kí ló jẹ́ Gumi tún yọjú wá wọ́n fẹ́ gbé wá fún wọn ni wọ́n ti ní tán ti ń jù tira wọn gọ́vnà Ṣèyí Mákindé nígbà kan náà sọ pé táwọn kan dìde lọ́yọ̀ọ́ àwọn fẹ́ ṣàríà wọn gbà fún wọn ṣé ó ṣàyí wọn torí ọ̀rọ̀ politics wọ́n rí pé àwọn state tó kù ò gbà wọ́n ní kò ń kan fúnra rẹ̀ ò gbà ó dà ó nìyí ó náà fẹ́ ba yí mọ́ lọ́wọ́ ẹ̀ pé tá a bá gbá èèyàn sí ẹ lọ́rùn wọn a máa dìmáàdì wọn máa make demand nǹkan báyìí la fẹ́ so ilẹ̀ Yorùbá ó yẹ kó yé wọn pé odindi orílẹ̀-èdè ni àwọn mùsùlùmí wa kí wọ́n ṣe jẹ́jẹ́ kó má gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá àwọn oníṣẹ̀ṣe àwọn ló ní ìlú àwọn náà ti ń wò wọ́n ń wò gbogbo bóníkálukú ṣe lọ gba ẹ̀sìn wọn ò fẹ́ róníṣẹ̀ṣe gan mọ́ bí àwọn pípù ìṣe máa ń ṣe nìyẹn nǹkan tí ò ṣe títí wọn tí ò ṣe ti yín Sultan Usman Dan Fodio ó wo ìlú táwọn èèyàn ti settle already ó wò ó ní káwọn èèyàn ń lọ gbà pọ̀ wọn ló ní gbogbo Nàìjíríà ṣé ojú kòkòrò kọ́ nìyẹn ni ìwọ lè nìyẹn náà àwọn èèyàn jókòó sí wọn jẹ́jẹ́ ẹ fẹ́ mú ẹ̀sìn ẹ fẹ́ fọ́ọ̀tẹ̀ lé wọn lórí kò dé ìjọ̀rọ̀ ẹ̀sìn yẹn káwọn àáfàá wa máa gbọ́ àwọn Muslim wa kán máa mọ̀ wọ́n máa pa wọn fún àwọn tó bá yá wọ́n máa gba ilẹ̀ wọn nǹkan tó àwọn Haúsá ń sunkún fún lọ́wọ́ nìyẹn wọ́n ń sunkún lọ́wọ́ báyìí kò ẹ̀pà òbóró mọ́ fáwọn Haúsá ó ti bọ́ mọ́ wọn lọ́wọ́ ìlú wọn ti bọ́ mọ́ wọn lọ́wọ́ ńgbà tó máa fi bojú ẹ̀yìn ọ̀wọ́ ara bí dẹ̀ ń bọ̀ a dẹ̀ ń rí àṣírí sáǹpù nílẹ̀ Haúsá tó kí la tún fẹ́ ó dídí orílẹ̀-èdè nílẹ̀ Yorùbá o kọ́ má gbàbọ̀dé fún o kó ní kakú lọ sọ pé jẹ́ wọn mọ́wọ́ Saudi ṣe ẹ̀sìn ẹ̀ gbogbo ìlú ló ní mùsùlùmí káàkiri àwọn tó bá ti yólè ló máa ń gbàbọ̀dé fún ìlú wọn o nǹkan tẹ̀mí rí nìyẹn kọ́ má gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá gbogbo ẹ̀sìn ló wà nílẹ̀ Yorùbá. ẹ ṣe màámi kẹ́ tó lọ lórí ọ̀rọ̀ ṣàríà bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé wèrè mọ mọ́tò bẹ́ẹ̀ni wèrè mọ mọ́tò gbogbo àwọn tí wọ́n pariwo ṣàríà lọ gbogbo bó ṣe sọ pé àwọn ìyá wèrè tó kò sí bí ajá ṣe lè láìkì ìgbẹ́ tó tán bá jù sínú sọ́kàwé ó máa sáré bẹ́ẹ̀ni kò sí bí ẹlẹ́dẹ̀ bó ṣe fẹ́ràn òkú jíjẹ tó bá dé mọ́ṣúárì ó máa mú reverse ṣẹ́rí ṣàríà lọ tí wọ́n ń sọ yẹn wọ́n mọ̀kọ̀ ya wọn they will only brag on the internet and àwọn ṣoṣo kan ló máa forí ko ìjọ tí Mufti ti ń pariwo ṣàríà lọ jẹ́ ọmọ bíbí inú ẹ̀ kó bá pariwo ṣàríà lọ àwọn tó jẹ́ dìdìrìn nínú wọn tó jọ èsùfà yóò àwọn náà máa forí ko gbogbo Mufti Rashidi Ìwó tó ń pariwo ṣàríà òfin ṣàríà níwájú tani àti tani ìgbà tí Rashidi lọ sí Mẹ́kà ọjọ́ kìíní àná tó lọ ń bú àwọn ọba Èkó kò tí ì délé kò tí ì lóòtẹ́ẹ̀lì tó wà àbábẹ́ ibi tó gbé sí lábẹ́ ibi tó lọ sùn sí tó fi padà wá ṣe fídíò míì wèrè mọ mọ́tò
all this their Sharia law wọ́n mọ ọkọ ìyá wọn pé ilẹ̀ Yorùbá gbogbo táwọn ń ṣe yẹn orí íńtánẹ́ẹ̀tì ni Saudi wà gọ́líbù náà ṣe ń fún wọn lówó orí ibú wọn ò lè gbé wọlé Yorùbá ẹlẹ́bọ ni wá tẹ́wọ́n gbogbo àwọn fẹ́ẹ́ lọ pàdé a máa ṣe Sharia law ní irọ́ ni tó bá dójú ẹ̀tọ́ ìmí àṣẹ mi ni wọ́n rógun rí ni ẹ̀kọ́ bó ṣe ń sùn ẹ̀kọ́ bó even àdúgbò ògo bíi àdúgbò wọn ò rírí àwọn yẹn wọ́n máa sunkún bíi bébì ni tó dàbí fún tí ìwò ìjọ wo tó parí pé free Palestine tó ń fi kí lórúkọ ẹ̀ káàkiri máàpù àbí kí ló ń gbé káàkiri fúlàní Palestine ìgbà tí Trump wá sí uniform kan sọ́rùn bàkan ló kó ọmọ wẹ. tí Trump wá sí kí lórúkọ ẹ̀ tí Trump wá sí kí lórúkọ ẹ̀ tó wá sí Nàìjíríà ṣé búburú ti ṣe free Palestine mọ́ lórí irọ́ ni gbogbo ẹ̀ àṣà jẹun gbogbo wọn bá káàkiri kí la máa jẹ akéwùtọrọ jẹ ni wọn ò níṣẹ́ lápá. They only make mouth. They only talk and make mouth. As the Sharia law ni nígbà. Ìgbà tí Trump wá sí Nàìjíríà tó ju bọ́ọ̀bù sí nọ́ọ̀tì. Ẹnu lásán ni wọ́n ṣe wọ́n padà dákẹ́. Wọ́n mọ ọkọ ìyá wọn. Wọ́n mọlẹ̀ Yorùbá. Oníkálukú fẹ́ cash out ni. Oníkálukú fẹ́ gba ẹ̀tọ́ lọ́wọ́ Saudi Arabia ni. Sharia law mo fògùn ẹ̀ gbárí. Oníṣẹ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá wọn bí ìyálàyà yín ni mo sọ wọn bí ìyá yín re ìyàpọ̀ mímọ́ wọn pọ̀ yín wọn ò bí yín re pété ayé lọ máa ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá wèrè máa padà pẹ́ni tó ń wò ni ẹ bá dé lórí Sharia law nílẹ̀ Yorùbá pé ẹ máa gbé Sharia law ibùkún wá a máa páàkì yín papọ̀ báyìí a máa lọ jù yín sínú gbó Sambisa ibẹ̀ làwọn fámìlì yín wà àwọn Fúlàní bandit ibẹ̀ náà wà ẹ máa lọ ṣe aláwọ̀ àkìbáwò níbẹ̀ inú kan pa yín àbí kó máa fi yín dáko pẹ̀tẹ́ máa gbé Sharia law wá sílẹ̀ Yorùbá òkú máa pa yín mú fún tí ìwò ó jánu ni ẹlẹ́nu ni ẹ́ ìwọ oníbẹ̀lẹ́nu yẹn ẹlẹ́nu ni ẹ́ kàn ń jánu ni abọ́ tó máa ń dé sórí yẹn bí apádi ṣúgà tó fi ń ṣe wèrè tó máa orí ẹ̀gán ti máa ní iná tó yẹ kó lọ ra vitamin C kó lọ treat wèrè tó ń ṣe ẹlẹ́nu ó ti ní diarrhea kó lọ treat ẹ̀ ìgbẹ́ ọ̀rìn yọ ẹlẹ́nu ló ń affect ẹlẹ́nu ò lọ ṣèyí ó gbé Sharia law ẹ jẹ́ kó má bọ̀ wá ẹ má bọ̀ wá sílẹ̀ Yorùbá ẹ má gbé Sharia law bọ̀ wá orí yín ti yí dànù Sharia law kọ́ Ògúnfe law ni ẹ bá gbóhùn sókè. ẹ mú kí sọ̀rọ̀ kan fún yìí mo kí wọn náà mo dẹ̀ kí Yorùbá Wuyì kú iṣẹ́ nǹkan tẹ́mi fẹ́ sọ ní nǹkan mẹ́ta náà ni àfẹ́sáré sọ number one ṣe rí ọ̀rọ̀ àwọn tó ń gbé lọ́yọ̀ọ́ gangan ní Ògbómọ̀ṣọ́ yẹn wọ́n fẹ́ sọ di politics and the social ẹ máa ráwọn ọmọ APC wọ́n ti ń pariwo Ṣèyí Mákindé is not responsible wọ́n ti ń yí Ṣèyí Mákindé ní kò ṣe kinní kan mo ti wá fẹ́ béèrè kinní kan why do we àwọn kan náà ń sọ gọ́vnà yẹn ni why do we now want to turn it sọ̀rọ̀ Ṣèyí Mákindé ṣé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò mọ̀ wípé kò ń ṣògbómọ̀ṣọ́ náà àtàkì Nàìjíríà federal government gangan náà àtàkì kò ń ṣọ̀yọ́ state o ti gọ́ọ̀mẹ̀ntì gangan náà àtàkì. ṣé àwọn gọ́vnà wa náà tó lè Ṣèyí Mákindé di ó gọ́vnà ṣé àwọn gọ́vnà tí ò gba security vote. tá a bá wà responsible does that make Tinubu not to be responsible. ṣé wọn ò gba security vote wọn ní security vote tí wọ́n ń gbà wọn ò gba iye tí Tinubu fún wọn ò gbàrú ẹ̀ rí. mo agree wọ́n gba security vote mo gbà so ti yẹ yín wọn náwó yẹn ni wọ́n náwó yẹn fúnra wọn ni mo gbà president ńkọ́ ṣé tó bá ń sọ̀rọ̀ wípé àwọn terrorists wọ́n kidnap ní Nàìjíríà ṣé ẹnìkan mọ̀ bàdà bó wọn ti ẹbí Nàìjíríà náà máa ń sọ. president ni kó lọ sí Òṣogbo kó lọ sí Ọ̀yọ́ kó lọ sí Kaduna kó lọ sí Kánò kí la ní gọ́vnà fún. Yorùbá Wuyì ẹjẹ á sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. kí la ní gọ́vnà èèyàn bá wà dá sí kí la ní gọ́vnà fún. ṣé bí wọn wà responsible okay ṣé a máa sọ pé torí pé Ṣèyí Mákindé wà responsible káwá fún àwọn pípù yẹn síbẹ̀ ni let's be sincere to ourselves mo tún fẹ́ sọ kinní kan gbogbo àwọn olúwo tẹ́ ń sọ
mọ́tì wo gbogbo wọn tó ń sọ̀rọ̀ àwọn máa gba sàríà àwọn máa pa kínní kan kán máa káwọn nípọn tí ò bá ti ṣẹ̀ sí tí ò bá ti gba sàríà ẹ̀sìn wa ní ká pa kí ló dé tí gọ́ọ̀mẹ̀ntì ò lọ àrẹ́sì wọn. ṣé kò sí gómìnà nílùú wọn ṣé kò sí gómìnà nílùú wọn ṣé Tinubu ló máa lọ àrẹ́sì wọn ni. Yorùbá wuyì ní ìmọ̀ báyẹ̀ take part nínú politics or kínní governance Nàìjíríà. Okay, America ni bí nísìn. Adarí commissioner of police ní state kọ̀ọ̀kan gbọ́dọ̀ ò ní àṣẹ lórí ẹ̀. Àmọ́ wọ́n ní àṣẹ láti gba owó. Wọ́n ní àṣẹ láti ta ilẹ̀ fún China láti wa gold. Láìpù tiwa ló wà state yìí. Ṣé aláwọ̀ owó yẹn secondary nìyẹn sẹ́ẹ̀ ṣó ti yẹ yín? Ṣé a rí commissioner of police tó bá lọ àrẹ́sì mọ̀fí lásán gómìnà ṣùgbọ́n tó bá lọ àrẹ́sì mọ̀fí lásán tán bá sọ láti Àbújá pé kán rìlíṣẹ wọn máa rìlíṣẹ kò sí nǹkan tí gómìnà fẹ́ ṣe. Oh wow. Nǹkan tá a ṣe ń sọ̀rọ̀ pòlíyà. Wow. Governance Nàìjíríà. ọmọ rìlíṣẹ ẹ bẹ́ẹ̀ tìgbà tó pọ̀ ọmọ yẹn sìn tí federal fún Sunday Igboho ní kíní pé kó lọ ní ìlú ẹkùn tí Ṣèyí Mákindé ní kò lè wọ pé kò wọ́n gbọ́dọ̀ wọgbó gómìnà láṣẹ ń bẹ̀ yẹn kí ló tẹ̀ ń tàn wá náà. Gómìnà láṣẹ wípé kó má wọgbó tì wọ́n. No, ó tàbí pé gómìnà ní àṣẹ kó má wọgbó tì wọ́n gbọ́kò láṣẹ. Gọ́ọ̀mẹ̀ntì federal wọn àti fún Ìgbòho ní authority tó náà ni. Tí wọ́n bá ní kí Tinubu kọ́ ní kí Ìgbòho lọ set àwọn ọmọ ẹ̀ free kan fáwọn mílítì tẹ̀lé Ìgbòho. Kí lorúkọ obìnrin tó fáìn tó wà tí yóò wà ẹ ní sùúrù sà kí ló kọ. Ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Kò sí ìgbà tí Ṣèyí Mákindé is irrelevant in the scheme of things. Owó nígbà kí Ṣèyí owó Ṣèyí Mákindé gbà ńkọ́. Àní ẹ̀fọ́ lọ́wọ́ lẹ̀ owó wà. Àṣemàfi sílẹ̀ kí ló fún olówó fún kí ló fún gómìnà Kwara State ìlú mi kí wọ́n gbowó fún. Owó àní ẹ̀fọ́ owó lẹ̀ṣẹ̀ owó yẹn wà secondary. Ṣẹ́rí the whole authority is thus at the desk of president. Ẹ má jẹ́ ká tara wa. Ọ̀kẹ́ tó bá jẹ́ pé ọmọ Tinubu náà gbé lọ́yọ̀ state. So Tinubu àfilẹ̀ aṣọ yìí. Ọmọ àbúrò Adélabú tí wọ́n gbé ní Ọ̀yọ́ state. Kí Ṣèyí Mákindé tó lọ kí àwọn school àti principal tí wọ́n gbé ẹmọye dress tó tèkì ẹ̀. Ìgbà tó gbé ẹni sùúrùsà ìgbà tó gbé àbúrò Adélabú ìgbà tí wọ́n gbé àbúrò Adélabú kò lọ 24 hours tí Ṣèyí Mákindé fi lọ síbẹ̀. Àwọn ọmọ yẹn ò lọ 48 hours tó fi gbà wọ́n kalẹ̀. Wọ́n lè kọ́kọ́ lọ sólògbò wọn bá gbòòrò sọ̀rọ̀ kí wọn tó lọ ṣe rescue yẹn kankan bẹ́ẹ̀. Àní tá à ń béèrè lọ́wọ́ yín báwo náà ṣe gbàbúrò ọmọ Adélabú. Àwọn ọlọ́pàá yẹn àti gbowó yẹn kí ló tí wọ́n lè gba àwọn ọmọ tó wà nínú igbó yẹn. Kò wá ṣèbí ni máa ń ṣàyẹn. Ẹ̀yin ló máa ń ṣàbẹ̀sẹ̀ ẹ̀yin lẹ́ni Ṣèyí Mákindé how many days ló tèkì ẹ̀ láti lọ kí àwọn principal yẹn pẹ̀lú àwọn family wọn. How many days ló tèkì Ṣèyí Mákindé láti lọ kí Adélabú pẹ̀kẹ́lẹ́ mẹ́sì. Àwọn ọmọ yẹn ti lọ 1 month nínú igbó nísìn wọn ò tí ì rí wọn gbà. Ṣèyí Mákindé how many days làwọn ti rí yẹn gbà. Ṣèyí Mákindé is useless. Irọ́ ni kò sí torí pé Yorùbá Nigerians ò tí ì ṣetán pẹ̀lú wọn ni. Tí Nigerians bá ṣetán pẹ̀lú wọn mọ̀ wípé kò sí tó useless nínú wọn àti president àti governors they are playing politics with our life. When the time is ripe wọ́n máa ń wò ó. Ẹ máa tàn wá o àti Tinubu o àti Ṣèyí Mákindé o àti all the governments gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ̀. Gbogbo wọn lọ lọ́wọ́ ń bẹ̀. Gbogbo wọn lọ lọ́wọ́ ń bẹ̀. Bí Nàìjíríà ṣe dà yìí gbogbo wọn lọ lọ́wọ́ ń bẹ̀. Well, nǹkan tẹ́mi ṣàfẹ́ sọ tó ti yẹn it's not that I'm sagging Ṣèyí Mákindé o. Àti ẹ̀rí màkẹ́tà ìdí kankan nínú wọn. Let's assume kó ti wà useless federal náà nǹkan. Tó bá wà useless tí Ṣèyí Mákindé bá wà useless jẹ́ kí Ṣèyí Mákindé má gba security vote mọ́. Ẹ má jà sọ̀rọ̀ báyìí náà but no matter what anyway àwọn èèyàn náà ti rẹ́dì ni táwọn èèyàn bá rẹ́dì àti Tinubu àti Ṣèyí Mákindé. Náà lọ sọ́kì àwọn èèyàn ò tí rẹ́dì ni àwọn èèyàn ò tí ì ṣe ẹ wo Nepal àti tí Nepal máa ṣẹlẹ̀ àti kánsẹ́lọ̀ àti sínétọ̀ ẹ wò ní wọ́n gbé eré. Let the time come ìyá yín ò tí ì tó ni ó dàbọ̀. Ṣèyí Mákindé wà useless àṣà ò náà ṣùgbọ́n àpò ẹ̀ gbákàkàǹtì wà useless. Wọ́n gbà máa ó ti ṣó gẹ́gẹ́ ní sí pé tálíkà ò ráyé wá Nàìjíríà.
how many days number àwọn ọmọ àmútúgbà mo tún pè okay. Ẹ kú ètò mà. Yes ma. Ṣé ẹjọ́ ṣé kò ní bí àwọn àgbààgbà Yorùbá ṣe lè kẹ́nu wọn kò ní? Mo rí nínú pé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ti dìde, wọ́n ti ní kàn yàn dìde. Bàbá Aláàfin kọ́, everybody wọn kàn dìde kàn wo strategy wo náà máa lò. Gbogbo àwọn múfútì wo múríkì kíní kan yìí, gbogbo wọn yẹn ò tí ì pọ̀. Kàn tètè wá bọ́n máa gbé wọn lẹ́nu, bóyá máa lé wọn sí Sambisa lọ́hùn ni, àbí wọ́n máa pa wọ́n lẹ́nu mọ́ ni. Wọ́n máa dá wàhálà lẹ̀, wọ́n máa fa wàhálà wọ ilẹ̀ Yorùbá. Mo mọ̀ pé wọn ò lè ṣe o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé àwọn Mùsùlùmí wa náà kì í ṣe pé wọn ò ní ọpọlọ lórí, wọ́n mọ nǹkan tí wọ́n ń fẹ́, wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe. Tó bí àlàáfíà ti máa jẹ mami ẹ ṣe wọn ká tó gbé kọlọ ẹlòmíì ẹ ṣe gbọmọ. Ẹ ṣe. Gbogbo àgbàgbà ilẹ̀ Yorùbá wọ́n cooperate o, wọn cooperate o, ẹnu wọn kò ẹnu wọn ò kò. Tó bá ti ń kó oníkálukú ẹni family ẹ̀ máa kò. Tó bá ti ń kó oníkálukú ẹni family oníkálukú á máa kò. Hello, ìyá mi Yorùbá. Ẹ bá wa gbóhùn sókè. Hello, ìyá mi Yorùbá. À ń gbọ́ yín sẹ́ gbóhùn sókè sà. Ẹ kú ètò. Àjọ ń ṣètò ní sà, àmúkọ àtúndò. Ẹ kálẹ́ ẹ kú ètò. Ẹ ká sọ olùwà àkókò tábà wà. Àkódédé àsìkò yìí ẹ kú iṣẹ́ takuntakun. Nǹkan tí màá sáré sọ lórí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí, àwọn bàbá wa kan ti sọ̀rọ̀ yìí fún nínú ẹ̀sìn Islam ti pẹ́ tó ti fún wọn lésì. Bàbá ní Mọ́ríkàs Lágége ti sọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ nígbà tí bàbá wa ń kí Abíọ́lá lọ bá wọn pé nílẹ̀ Yorùbá mẹ́ta ni wá, Christian, ìbílẹ̀ àti Mùsùlùmí, pé kò lè wọ́ kí làwọn tó wá ń tún nígbà tí bàbá mú ìdí ìbélú Àjàní náà wà láyé he said the same thing. Ó dáa tó bá fẹ́ ṣiṣẹ́ rí àtakò tó bá jẹ́ pọ́lọ̀ náà fẹ́ defend of reasons. Àtakò sà ẹ bá wa rìbáàsì ọ̀rọ̀ yẹn kì í sórí péjì ò bá wulẹ̀ tó bá fẹ́ ṣàríà àtakò tó bá yẹ kọ́lọ̀ náà fẹ́ defend Ọlọ́run tìlú wo Ọlọ́run tìlú bo náà fẹ́ defend àtakò lórí péjì ò bá wulẹ̀ èmi yóò bá wulẹ̀ takò. Hello, ìyá mi Yorùbá ẹ máa gbọ́ ìyá mi Yorùbá wí. Ní àkọ́fẹ́sẹ̀sì yìí ìyá tó lo ìjáàbù tó kó bílíọ̀nù jẹ kò sẹ́nì kankan nu wọn tó ṣe wàásù wọn tó fi kọ̀ndẹ́mù tó ṣe. Ànímọ́dù Sheriff tán kó kinní yẹn wá tán fi kó àwọn bandits wọlé nínú wọn tó lọ ń fọ́mọ ọdún 9. Ṣẹ̀rí àwọn ò torchlight kó mú owó tó kó jẹ́ kán torchlight ẹ̀ ó ṣe jóló gbogbooro tó mọ̀ sí tiẹ̀ sí òrùn tí ò mú lẹ́nu ọ̀nà lé wọn ní ṣẹ̀rí àwọn. Ẹni tí ò lo ìjáàbù ní ṣẹ̀rí àwọn ṣe bí ìyàwó ẹni tó jẹ́ prime minister ní Saudi Arabia tó ń ṣe irun lẹ̀ káàkiri kí ló dé sí ṣẹ̀rí àwọn. Bàbá wa àwọn èèyàn sọ ní comment section wọ́n ní kẹ́ reverse ọ̀rọ̀ bàbá wa wọ́n ní kẹ́ reverse ọ̀rọ̀ tẹ́sítọ̀ yẹn wọ́n ní kẹ́ reverse kẹ́ máa sọ pé tó máa fẹ́ gbé ṣàríyá lọ wá àgbà àfẹ́mọ́ ọlọ́run tó fẹ́ defend àgbà ṣàríyá lọ kó má defend ọlọ́run ọkọ̀ ló ń pè jù wá. Àgbà mo kàn ń sọ instances ní kẹ́lẹ́ mọ̀ pé wọn wà sincere they don't work they are not honest with what they have don proclaim. So àwọn yìí ọ̀nà máa lọ sí Saudi náà máa lọ àwọn èèyàn lọ́wọ́ gba dollars several dollars of naira several dollars of currency lọ́wọ́ àwọn èèyàn tó máa dé bíbá tó jẹ́ pé nǹkan tẹ́lómi gan ṣe owó ẹ̀ ò ká SUV tó máa gún SUV káàkiri tó hàn dẹ̀ níṣẹ́ kan fún mọ́pà tó tán ń ṣe. Kí ló dé táwọn ayé alábòsí bẹ́ẹ̀ yẹn èyí tó kàn mí jù ní pé kó ní kálukú lọ múra kó lọ gbáradì àtàgbẹ́kọ̀yà ni wà tó fi sí ni ó ti wọlé kan everybody ọ̀rọ̀ àǹsà tó tónu bàbá tó sọ̀rọ̀ lẹ́ǹkan yà I'm very sorry èmi ọmọ tó ti wá tó ń dìbẹ́ǹdì Ṣèyí Mákindé ń dìbẹ́ǹdì ìgbà dìbẹ́ǹdì àwò àdẹ gbọ́dọ̀ gbàdúrà fúnra wọn bí tá a bá débi á kí Nàìjíríà ṣẹlẹ̀ sí wọn kan tó kórè wọn tó straight bàbá yẹn ò gbọ́n púpọ̀. ẹ má nígbà ìbú lórí péjì wa káàkiri nígbà tó yẹn bú yẹn opinion tí wọn ni anybody má wàá push ṣàríà lọ lórí péjì mi ò kí ń bínú o but ṣàríà lọ nobody should come and push it on my page. No to Sharia law in Yoruba land. Ẹ máa lọ sí gbó Sambisa. Ẹ lọ ṣe Sharia law yín ní bàbá tí ya wèrè. Ká má dàpọ̀ bójú. Mo tọ́lọ̀ fún wa ká dàpọ̀ bó. Káwọn ọmọ mú kán jí búrẹ́dì kẹ́ gé wọn lọ́wọ́. Kán jí búrẹ́dì kẹ́ gé wọn lẹ́sẹ̀. Kẹ́ parọ́ mọ̀ yẹn pé blasphemy tó rẹ̀ parọ́ kú. Kẹ́ ló bú Muhammadu o. Kọ́ńtọ̀ máa ráyà sí explain kẹ́ ti kọ́nà lù kẹ́ ti lù pa bẹ́jẹ́ lu Deborah pa. No to Sharia law in Yoruba land. Lórí ilẹ̀ Yorùbá o
we say no to Sharia law yìí gbó lẹjọ máa kú sí ìyá wa Adébọ́lá bá gbóhùn sókè tó wà lórí fóònù yìí wọn pìkì mo ṣe tọ Ọlọ́run o wọ́n ti padà wá pìkì ẹni sùn màámi Adébọ́lá yẹn ó yẹ gbóhùn sókè. no adó ti padà sọ̀rọ̀. ok má bínú ẹ jọ torí Ọlọ́run tó ń pè mí yẹ kí n pè é ó ní ẹnìkan tó máa ń pè mí bàbá wa tó ń pè mí a ní kọ́ńtì àkáǹtì wọn ò lè ṣe láti join a tún ti ń pè wọn ò tún gbé kọ ẹ ló ṣe bá wa gbóhùn sókè sàn mo wà lórí fóònù báyìí ẹ ti pè mí sàn. ẹ̀mí sọ́dọ̀ aṣọ bá ń kọ́lé kíní ẹ̀mí ò lè ṣe mo ò lè tó bá mi ṣe ibi bísúlẹ̀ tí mo gbé off bísúlẹ̀ tí mo gbé nítòsí first market ní south east of Houston. bàbá wa kò sí nǹkan tí mo fẹ́ ṣe èmi ò lè gbowó sàkáǹtì mi torí mò ń ká lòlò ẹni bá dẹ̀ ń ká lòlò kò nílè ro mi nílè mi lè rojọ́ fọmọ Nàìjíríà kí n máa wá tẹ́wọ́ kí n wá gbẹ́nu sí máìkì torí bí mo ṣe wà yìí mo ní kẹ́ lọ wá àkáǹtì kan wọ́n máa yóò kún àkáǹtì Nàìjíríà bàbá wa yìí láwọn need help wọ́n ní stroke ẹjọ́ tó bá lè help wọn náà fẹ́ Amẹ́ríkà náà wọ́n náà fẹ́ ra ticket àfẹ́ máa lọ sílé please if you can help. o kò fi wá sílé ni within 6 months mo máa láti wà sí Amẹ́ríkà. ẹjọ́ tó bá lè help wo bàbá wa tó máa fẹ́ help yín náà wọ́n ti béèrè àkáǹtì èmi ò lákàntì tí mo lè gbé kalẹ̀ fi bá yín gbowó ẹ wá àkáǹtì Nàìjíríà kan kẹ́ fún mi. ok ma tó bá jẹ ọ̀dà tí kẹ́gì ọ̀bẹ wa. ó dáa ẹ ṣe sàn Ọlọ́run á fún yín lálàá. ẹ ṣe ma. please if you want to help please help him o please help him. Serious ọlọ́mọ Ṣàngó ìjáàbù kọ ìjáàbù tó yìí mo ti lò jáàbù rí nàbẹ́ mọ̀ pé mo lò jáàbù ó dẹ̀ pé ẹ̀ṣẹ̀ mọ̀ mí ẹ̀ pé mo lò jáàbù tẹ̀lẹ̀ ó ní mi ṣe lè máa ṣe orí sílẹ̀ ó ti mọ́ mi lára ẹ bá gbọ́ sókè màmí Adébọ́lá mo ṣe tọ́lọ́run o no to Sharia on our land má gbé wa mọ́ra àfọ̀ṣù. ó ṣe fàájà màmá ẹ bá mi fàájà fún ní dá fún fúnfún mo rí mọ́ ọkùn ẹ̀wù challenge. ó dọ̀tí jù. wọ́n ti wọlé àwọn fàájà màmá ti wọlé. ó yá. kí lè wí evangelist ẹ mìtì. ó wà ń sàlẹ̀ ó wà tọ́jú wọ̀ wọ́n máa ń wo ṣóò yín wọ́n dẹ̀ máa wo ìṣẹ̀lẹ̀ náà tó wà London. àwọn ọmọ àlè. tó bá bí ẹrẹ mú fúti. ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ibi tẹ́lẹ̀ mi ìparí sí. bóyá ìtọ́jú pàwọn kan wà ní àfúrà ní àmọ̀yàn ní àmọ̀yàn lé ní. táwọn ìyàwó yẹ̀rẹ̀ dárúkọ lóye kó má lò dáhà wọn ní gbẹ́ náà ìdáná. ẹ̀yin èèyàn burúkú. ẹ ti ẹ̀. apààyàn ẹ kọ́ ọmọdé ń suit. Kọ́ àwọn skul náà fẹ́ kó wá lóru àwọn èèyàn náà ní sùn àwọn náà ní sùn tààràtààrà. Wọ́n ò lè kọ́ndéèmù àwọn fámìlì ìyá wọn ni wọ́n.
the only one in the house. Did you bring the car? Don't move your. Don't move your. I'm thinking about how big you're loading me. Làpálàpá tí mo mọ yẹn lórí, làpálàpá tí mo lórí. Any small thing ẹ̀sùn wa ní ká pa, ànábì ní ká pa. Ìjà jihadi. Wọn ò lè condemn àwọn àkọ́bí ìyá wọn ni. The majority of Trinitowa in Kotankosi, Naija, mọ́ṣáláṣí tí wọ́n ṣe mọ́ṣáláṣí ajẹ́ church, mọ́ṣáláṣí mọ́ṣáláṣí church, country. Nigeria is the best in Yoruba, especially Yoruba. We are the best. Olóṣì ni wọ́n fún wọn lẹ̀. À ń dúró de ṣàríà lọ yìí kó gùn parí. Ọmọ ọ̀sẹ̀ méjì, ọmọ Yorùbá ni. Ogun gbọ́ wọn dúró. Múfú tí ò lè ṣe ọkàn yókàn aláwọn yẹn wèrè wọn mọ mọ́tò. Àwọn mú. Ṣọ́ni ọmọ ọba ní ọmọ olúwo olówó ọ̀fọ̀gùn ní ọmọ abẹ́òkúta ìyá ìyá mi. Ó ń ṣọba. Ó kì í ṣọba. Ṣọ́ni ọmọ tó tiẹ̀ lọ́wọ́ Tinubu. Ó ti tún gbogbo àwọn tó fi Rashidi sípò. Rashidi ti forí gbálẹ̀ wèrè ní Rashidi. Ìyàwó Evangelist bá wa gbóhùn sókè. Ẹ jẹ́ kí àwọn Evangelist bá wa gbóhùn sókè. Má ṣe pápá àpàlẹ́ ti sí. Kí mo tiẹ̀ fẹ́ sọ, ìníyẹn tẹ̀ tí wàá sápá mi lórí. Ṣé rí àwọn pípọ̀ wọ̀nyí? Sàlàfíà tí ó lálàáfíà ẹ sá fún wọn, àwọn onímọ̀ líle. Ẹ̀sìn wa ní ká pa o, ẹ sá fún wọn, àwọn onímọ̀ líle. Ẹni tó bá fi Ìsìlámù sílẹ̀ o, ẹ̀sìn wa ní ká pa o, ẹ sá fún wọn, àwọn onímọ̀ líle. Ẹ máa gbọ́ sókè. Ṣẹ́rí nǹkan tí mo kàn mọ̀ pé ṣẹ́rí olúwọ̀ fún yẹn tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá tó bá yẹ pé ó ní kankan tó ń ṣe ọmọ Yorùbá ó yẹ kán ti lọ lè kó láàfin yẹn kì í ṣọba Yorùbá. Pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ wọ́n kọ́ wọn ọmọ kò tí ju a sì ń gbàdúrà kọ́lọ́run kó wọn síta ó tún wá ń sọ̀rọ̀ ó tún ń confam ṣẹ̀ríà ó tún ń lo àwọn ọmọ yẹn láti máa sọ̀rọ̀ wípé torí pé ilẹ̀ Yorùbá ò gba ṣẹ̀ríà ló jẹ́ kán máa kó wọn. Wàláì kò yẹ kí Olúwo wà lórí oyè lénìí ó yẹ kán ti lé wọgbó ó yẹ kán ti lé dànù. Ṣàrí àwọn Ìwó náà ti máa lọ ṣe Ìwó nìkan ló ń gba ṣàrí. Ìwó kì í ṣe nọ́ọ̀tì ilẹ̀ Yorùbá nìwó ó yẹ kán ti lé dànù kán ti wábì kan lé dànù sí kán ti lọ ba lóru kán lé dànù kán lé wọgbó. Because ìtìjú ńlá ló ń jẹ́ fún ọmọkọ Yorùbá pé ẹnìkan tó ẹni tó rò pé ó jẹ́ ọba
tí kì í ṣọba tó jẹ́ míà tó ń sọ̀rọ̀ sí ìpìlẹ̀ Yorùbá ẹni hà tó ń sọ̀rọ̀ sí ọmọ Yorùbá kí nǹkan tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá tó tún fi ń sọ̀rọ̀ ìranù ọ̀rọ̀ òṣì lórí social media. Ó yẹ ká ti dí pẹ̀lú Olúwo yẹn sẹ́ wàláì tá à bá dí pẹ̀lú ẹ̀ kò ní sọ̀kan tó ń ṣe yẹn. Ànílé oníbẹ̀lẹ́nu tó sọ̀rọ̀ ra nìyẹn tiẹ̀. Ẹ filẹ̀ òpin wọn ti dé báyìí, òpin ti dé bá wọn. Ọ̀rọ̀ wọn dàbí ejò tán bẹ́ lórí sọnù tó ń janu pé òun fẹ́ jà ní káwo ibi tó fẹ́ jà dáhùndé. Torí tó bá lọ́pọlọ torí wọ́n bá pé wọ́n mọ̀ pé wọ́n ń ṣe èrè ní kórí wọn, wọ́n mọ̀ pé èrè kejì ló ń ṣe wọ́n. Tó bá láyà ṣèbó kàn sọ ẹnìkan kìíní kan kó dárúkọ ṣe Sunday Igboho kó wo nǹkan tó máa ṣẹlẹ̀. wọ́n bìrè lórí irọ́ ni gbogbo tó ń sọ lórí irọ́. Ìrọ́nù nínú kìíní yẹn Olúwo yẹn they have to stop him. They have to. It's very compulsory now. They have to stop him. Lórí irọ́ ni gbogbo tó ń sọ orí irọ́ ni. They have to stop him. Wèrè wọn mọ́tò. Yorùbá máa sọ̀rọ̀ sáwọn alálẹ̀ máa sọ̀rọ̀ sí gbogbo ẹ̀. Wọ́n tún kọ́ ọmọ kò ju few days ó tún bá ọ̀tá ó tún sọ pé ṣẹ̀ríà nìkan ló lè mú peace wèrè wò. Ẹ ṣe gan ọmọ ẹ ṣe gan. Ẹ ṣe ń ràn jàre ẹ ṣe ń bàbá wa God bless you. Onírọ́ ni wọ́n wèrè wọn mọ mọ́tò. Tó bá mọ̀ pé òfin ìjọba mú bí olórí oyè yẹn lè ti wá nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ̀. Tó bá mọ̀ pé òfin ìjọba mú forí olè ilẹ̀. Rashidi mọ̀ pé òun ò lè jọba. Rashidi mọ̀ pé òun ṣàwàdà ni. Ó mọ̀ pé àwàdà lòun ń ṣe. Àwọn wèrè. Ẹ ká àmì dẹ́gbẹ́ play fídíò lóye kan. Ìyá mi ẹja ti sáré sọ tí mo fẹ́ sọ mo ti rántí. À ń gbọ́ yín mà. Ìjọ kan tí ìkejì yín ń ṣe ṣóò ní Ìbàdàn Òpìtàn. Ó ní pé ẹnu ẹ̀ ni mo ti gbọ́ ọ. Ó ní nígbà tó burú wò tó bẹ̀rẹ̀ gbogbo kàtìkàtì tó ń ṣe káàkiri. Ó ní ìjẹ́jẹ́ mọ̀ pé wọ́n invite Ọọ̀ni of Ifẹ̀ láti Mẹ́kà. Ṣé ti gbọ́ kí nìyẹn pé ọmọọba ìlú Mẹ́kà ó invite Ọọ̀ni of Ifẹ̀ sí Mẹ́kà ṣá. Ọọ̀ni of Ifẹ̀ wá ní engagement kò lè lọ. Ó wá rán ìyàwó ẹ̀ lọ. Nǹkan tó dẹ̀ ṣe invite ẹ̀ ni pé tó fi invite olórí aládé ọba gbogbo ni pé kò yé wọn nǹkan tí rìpọ́ọ̀tì tí wọ́n mú wá fún ọmọọba Mẹ́kà ọmọọba Saudi. Mi ò máa ń find that is true tí ò bá dẹ̀ rí bẹ́ẹ̀ báyìí ò lè sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀. wọ́n invite wọ́n níbi tí wọ́n ní òun gangan kò rí ọmọọba Mẹ́kà yẹn rí. Prince Salim ẹ pé Olúwo kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ pé ǹjẹ́ ó ti rí àyè láti lọ bá ọmọọba Prince Salim. Olúwo is a failure lolúwo náà. Ṣé Olúwo tó lọ bá àwọn onítọ̀tí kan tó wà ní ghetto ló lọ náà. Ẹ mọ ibi tó ń di agbádẹ́sí ni ó fi kọ́ ilẹ̀kùn. Mo máa ní kí wọ́n máa fi aṣọ kọ́ ilẹ̀kùn o. Tí bá ráwọn èèyàn tó bá ṣe inú ilé wa máa ń sọ pé ṣé fẹ́ sọ lé wájú ní alóòkó ni ẹ̀dẹ̀ fàṣọ kọ́ lẹ̀kùn. Wọ́n ní àwọn kàn fẹ́ sáré wọ balùwẹ̀ lọ káwọn sáré jáde yìí. Wọ́n ní bọ̀tẹ́ bá wọnú ṣáwà ṣé ẹ fẹ́ kí gbogbo steam ṣáwà kó tún máa wọnú bedroom ni. Ẹ̀yẹ́ ká pílẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ó lọ sí Kogi. Wọ́n wà ní. Ẹ bá bọ̀ lórí yìí. Ilé ẹ̀rọ sọ sọ́kè. Ọ̀ṣà! Ọ̀ṣà! Ìgbò ọ̀ṣà! 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 Ilé Tolú
tilẹ̀ ibẹ̀ ni a wà yìí o. Ẹ wọ ọkọ. Kí ni gbọ́dọ̀ bá Sunday? Mọ́sà. Ẹ wọ ọkọ. That's student from here. What is Ìlú Ifẹ̀ Olúkọ̀tún la wà yìí. Ló bá Bá a bí ẹ ti gbàgbé mi àwọn. Mo ra wa yìí. Òsì mọ́. Kò lọlẹ̀ mọ́ bí tó dé nìyẹn. A ti wà ní Kogi o, gbogbo ẹ̀yin ẹni bí ẹ̀yin Fúlàní ẹ̀yin ẹ paramọ́ òṣàwọ̀lú ẹ disappear òṣà ti dé. A sọ̀rọ̀. Àṣẹ ìyá mi ẹ ṣeun gan. Àṣẹ wọn á wọlé bí àrá ni lágbára Ọlọ́run ọba. Ara ló máa fi mú bẹ́ẹ̀ ni. Àṣẹ. Yes ma, tèmi ẹ ṣe gan-an ni. Àṣẹ Ìdùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ yín látàárọ̀. Ẹ pè mí sọ fún yín lè ní pé kẹ́ power tap. Ẹ pè mí sọ fún yín. Mi fẹ́ sọ ni because mo ti ẹnìkan tó kọ sí comment section ó ní why no tapping and no kinní kan and no comment. Mo rí o ẹni tó kọ thank you I appreciate you mo rí mo mọ̀ máa sọ pé ẹ power tap o tàbí ẹ like show yìí o tí bá ṣe show tẹ bá rò pé yẹ kẹ like ẹ tó bá tẹ́ yín lọ́rùn ẹ bá wa like ẹ tó bá tẹ́ yín lọ́rùn no to sharia law nìkan ni mo mọ̀ nílẹ̀ Yorùbá pé sharia law ẹ ní gbé wọlé Yorùbá ẹ ní gbé sharia law wọlé Yorùbá gbogbo ohun tá a bá mọ̀ pátá ara ìjàlẹ̀ yín wà gbogbo ohun tá a bá mọ̀ pátá la máa fi lé sharia law nílẹ̀ Yorùbá láàfin ní jẹ́ kẹ́ gbé sharia wọ̀ wọlé Yorùbá gbogbo ohun tá a bá mọ̀ pátápátá a máa bọ anything bọ èbù a máa rú anything ru èbù àwọn tá a tún ń janu yìí náà tó bá wù yìí a tún máa gbé ẹnu wa síta a máa defend ilẹ̀ wa a dẹ̀ máa defend ara wa sharia law yẹn máa kórí burúkú yín ẹ máa kó lọ sí Saudi àbí kẹ́ kó lọ sóko Sambisa kẹ́ lọ sí sharia law ńbẹ̀ Mufti
fídíò ẹ̀ tó ṣe wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí mi o torí wàá gbà tó 20 videos tí màá fi máa pọ̀ rí pọ̀mọ́pọ̀ yẹn láyà bàbá ẹ̀ ìwọ ló lè dárúkọ wọlé rúmbà àá máa dárúkọ ẹ̀ kí ló máa ṣe ò ní ṣe nǹkan kan ohun tó bá katàbá sí àdá kò sẹ́ni tó katàbá sí àdá fún tí kinní kan ò ṣe katàbá sí àdá yẹn mo double challenge yẹn mo fi tí tàbá sí àdá yẹn kà á sẹ́ kí ẹ̀gbá kó wá sí ìyẹn kọ́ mo rí ìyẹn oní fídíò kan tó ṣe táyàn kan sẹ́ndì sí mi fẹ́ promote fídíò yẹn katàbá sí àdá yẹn kí ẹ̀gbá kó sí kí ẹ̀gbá kó sí gbogbo ohun tó ní kí ẹ̀gbá kó wá ṣe tàbá sí àdá yẹn ó máa kà á àyíká ẹ̀ ó máa ṣòfò mo fún tí kò ní kọ́lẹ́tì tán tàbá sí àdá yẹn ó máa kà á olórí ibú ẹni òfò ọmọ ẹ̀yìn fídó ọmọ ẹ̀yìn dókùdókù yorùbá wí lórúkọ mi yorùbá wí ni òun jẹ́. If you are coming across my page for the first time, I am the one and only Akalolu of Yoruba land. Adáwọn ọdẹ ìwọ̀n tó jẹ́ ọmọdé yóò lè tí òpin méjì abẹ́ni ọmọ tí ò ṣe parọ́ tó máa parọ́ tiwa ó máa déwájú federal government tó máa sign ní ó máa déwájú Olódùmarè yóò kí Ọlọ́run lọ́fẹ̀ẹ́ ó lè kú bí 99 times yes tó wá padà wá sáyé kó wà ní mẹtúsẹ́là Mufti obìnrin tó wà nílùú òyìnbó tó sọ̀rọ̀ bí dìdìrín yẹn mo bẹ́tà ìyá ẹ̀ tí wọ́n fi oko màálùú dó tó fọ́kọ̀ wèrè dó mo bẹ́tà ìyá láyà kan ní mo wọ́pọ̀ ẹ̀ Mufti kí lórúkọ Mufti kí ni súnà ẹ̀ Mufti mo fẹ́ dárúkọ ẹ̀ ní màá gé bí ìsìta o kí ni súnà Mufti oníbẹ̀lẹ́nu ẹlẹ́nu wọ jì ọmọ ẹ̀yìn dókùdókù ọmọ ẹ̀yìn adọ́mọ ọdún 6 Mufti oníná lórí oníná lẹ́pọ̀n iná wà lórí ẹ̀ iná wà lẹ́pọ̀n ẹ̀ wà wá dé abọ́ sórí abọ́ ló máa dé wọn pálí ṣúgà ó ti kó bí ṣe fìlà ó ń dé pálí ṣúgà sórí bí ṣe fìlà mo bẹ́tà ìyá ẹ̀ Mufti ní kí ìyá ẹ̀ bọ́ta ẹni tó ọmọ kékeré tó ti darúgbó olòṣì ẹni òfò oníná lẹ́pọ̀n Mufti oníná lẹ́pọ̀n Mufti ọmọ ọ̀gbìrà oníná lẹ́pọ̀n mo kó wá fèsì ọmọdé ni ó gbó ni igbó orí bẹ́rì ni Mufti mu ẹ̀rọ̀sáìsì níbo àníyàn fa gbó orí bẹ́rì àníyàn fa gbó orí bẹ́rì ẹ̀ nípò ẹ̀rọ̀sáìsì igbó fèkì náà tà fún Mufti igbó fèkì ni wọ́n tà fún ẹ èmi máa dárúkọ ẹ ní ìmọ̀ orúkọ ẹ gangan ní fẹ́ mọ orúkọ ẹ gangan kí Dáwùdù àbí kí ló porúkọ ẹ oníná lórí oníná lẹ́pọ̀n ẹni tó ń dábọ́ sórí ó mú pálí ṣúgà ó fi ṣe fìlà sórí ìyí kan wà ń lo òyìnbó mo mọ̀ pé mi ló ń bá wí o ṣùgbọ́n wọn ò bí ìyá ẹ̀ re wọn ò bí gùdù mọ́ fádà ẹ̀ Mufti